bọ̀ ọmọ tá fẹ́ jẹ́ ìràgàbò ó gbọ́dọ̀ ṣípá o. Ààrẹ ẹ lọ ṣípá, ipá wo lẹ fẹ́ ṣí? Ẹ fi ìfẹ́ hàn sáwọn èèyàn yín, ẹ wá sọ Yorùbá fún wa, jẹ́ ká jọ sọ Yorùbá, ẹ má bá wa sọ Ìgbò. Orúkọ mi ni Ààrẹ Barrister Ọládọ̀tun Hasan. Ọmọ Ògbóòrò Àmọ̀dó ni mí lókèrèwé nílé Ifẹ̀, ọmọ Lẹ́gàn. Àwa ló ń pè ní ọmọ Àlímọ̀ṣọ́. Ọjọ́ ti pẹ́ tí Àlímọ̀ṣọ́ ń bẹ l'Ékòó nílé Ifẹ̀, bá ṣe máa ń pera wa nìyẹn. Gẹ́gẹ́ bí ọmọ ìdílé ọba tí láàrin ìdílé mẹ́rin tó ń jọba nílé Ifẹ̀, Ògbóòrò jẹ́ kan níbẹ̀. Ọmọ ibẹ̀ ni mí, and èmi ni ààrẹ ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò, mo ti wà lórí àwọn àpèrè lóríṣiríṣi gẹ́gẹ́ bí secretary MBA Ẹ̀pẹ́ branch rí tẹ́lẹ̀. Mo jẹ́ chairman ní Etí Ọ̀sùn Àbá Forum, member MBA National Security Agency Relations Committee. Mo ti dà wọ́n pọ̀ lóríṣiríṣi. Mo ní orílẹ̀-èdè Nàìjíríà, èmi secretary general fún gbogbo over 407 ẹ̀yà ní Nàìjíríà, tá mọ̀ sí Nigeria Ethnic Nationalities Youth Leaders Council ti máa rí bíbá. Ìgbà tá ṣe inauguration wà lélẹ̀ pẹ̀lú gbogbo oríṣiríṣi ẹ̀yà tó wà Nàìjíríà. Ẹ ti rí Ìgbò gbogbo ìgbà tí mo ti fi secretary general wọn. So yàtọ̀ sí yẹn, mo bí ní founder fún National Youth Stakeholders Forum. Youth Stakeholders Forum ni ẹgbẹ́ tá ṣe kójọ fún gbogbo ẹgbẹ́ ọ̀dọ́, gbogbo àwọn ìkan ẹ̀kan nínú ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ní Nàìjíríà, ní ẹgbẹ́ ẹlẹ́yàmẹ̀yà, ní ẹgbẹ́ NGO, ní gbogbo youth related National Youth Stakeholders Forum. Èmi ni olùdásílẹ̀ ẹgbẹ́. Bẹ́ẹ̀ náà la tún fi Nigeria Youth Coalition náà fi lélẹ̀ àti di NANS rí. Mo ti serve as former Lagos State NANS chairman rí l'Ékòó nígbà tí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe jẹ gómìnà. Lọ́dún náà lọ́ọ̀ ni wọ́n fún wa ní Marcapolo bus 21 àti ìtọ́dẹ̀ reduce owó school fees nígbà yẹn láti 70,000 to 25,000. Wọ́n dẹ̀ san bursary fún gbogbo àwọn ọmọ Èkó lọ́fẹ̀ẹ́ ní gbogbo wọn lọ school lọ́dún náà lọ. Oríṣiríṣi ta ti dìmú lọ́tún àtòsí, ṣùgbọ́n ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó mú gógó lọ́kàn mi. And ọdún 26 years anniversary Yorùbá Council Worldwide ni àmúbọ̀ ní lọ́dún yìí tá fẹ́ celebrate ní ìpínlẹ̀ Ògùn State, èyí tá mọ̀ sí àyájọ́ World Omoluabi Day tẹ́lẹ̀ keje tá fẹ́ ṣe. And ìpínlẹ̀ Ògùn ní àsíá gẹ́gẹ́ the banquet hall June 12 Cultural Center ní 1st of May ní l'Abẹ́òkúta ní dédé aago 11 tí máa péjọ. Gbogbo àwọn lọ́balọ́ba láti reach out. So bí ọ̀rọ̀ wa bá ṣe ń lọ, a máa jẹ́ kí ìrìn àjò ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá a máa fi ṣàfihàn ẹ̀, torí ẹgbẹ́ tó ní ẹ̀ka over 47 ni. And gbogbo ìrìn àjò tẹ́gbẹ́ yìí gbé dání, tọ̀dọ́ wà ń bẹ̀, tí àwọn obìnrin wà ń bẹ̀, àwọn akẹ́kọ̀ọ́ wà ń bẹ̀, Yorùbá Council of Students, Yorùbá Council of Women, Yorùbá Council of Civil Servants, Yorùbá Council of àwọn law enforcement agents, wọ́n jẹ́ àwọn èèyàn títí wa. So reason tá ṣe ní àwọn ẹ̀ka àti sọ̀ǹgbẹ̀sọ̀ǹgbẹ̀, torí pé tó bá di ọ̀rọ̀ ìfọ̀rọ̀wọ́rọ̀, ohun tó bá jọ ńlá fi ń wé òun. Àwọn èèyàn wa dẹ̀kẹ̀rẹ̀ tá bá ṣe ti gbé, a lè rọrùn fáwọn èèyàn láti darapọ̀ mọ́ ẹgbẹ́ wa. So òun la fi ní oríṣiríṣi ẹ̀ka fún ẹgbẹ́ náà. So a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ibi tá ti bọ́ ètò ẹgbẹ́ náà dé, àlàáfíà, ìfọ̀kànbalẹ̀ ilẹ̀ Yorùbá òun la dúró fún, ìṣọ̀kan ilẹ̀ Yorùbá òun la dúró fún, ìgbélárugẹ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá òun la dúró fún, ká máa bọ̀wọ̀ fágbà àtàwọn ọba wa òun la dúró fún. So ẹgbẹ́ yìí kò ń ṣe ẹgbẹ́ torí pé gẹ́gẹ́ bí olùdásílẹ̀ a fi Ọlọ́run ṣe àtìlẹ́yìn wa nínú ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé. Irú ètò báyìí a lè ṣerú kan báyìí,
ṣe báyìí kí lábẹ́lábẹ́ máa mọ ibi tá ti bọ̀ àbí ibi tá ń lọ. Ní àwọn àfihàn fídíò wa tẹ́ bá ti rí, ẹ máa rí pé kábíyèsí bàbá wa onírìṣà wọ́n ti sọ̀rọ̀ síwájú tí wọ́n rí pé ọdún àyájọ́ fún gbogbo ọmọlúàbí ilẹ̀ Yorùbá. Ibi tá ti fẹ́ péjọ ní Ogun State ní banquet hall June 12 Cultural Center. Ti tọdún yìí àti bàbá wa Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Abímbọ́lá Abdulhakeem Ọwọ́adé kìíní Aláàfin of Ọ̀yọ́ kábíyèsí o, àti bàbá wa tí a ti dárúkọ náà tẹ́lẹ̀, bàbá wa onírìṣà ọba Ọọ̀ni Adéyẹyè Babátúndé Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì onírìṣà kábíyèsí bàbá kẹ́pẹ́ o, àti gbogbo ọba ládé tó wà nílẹ̀ Yorùbá nílẹ̀ gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire ni a ti ń ké sí. Bá ṣe ń ké sónílé náà là ń ké sẹ́lẹ́mù pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ló kàn. Ó ṣe pé gbogbo ibi tó ní kálukú bá wà lọ́jọ́ yẹn, torí a lè pe gbogbo ọmọ Yorùbá pé ẹ jẹ́ ká péjọ sójú kan, capacity náà gbọ́dọ̀ to understand it, but at the same time ibi tó ní kálukú bá wà kí wọ́n rí pé ọjọ́ yẹn wọ́n yànnà ní ẹ̀ lórúkọ ọmọ Yorùbá, lórúkọ pé ọmọlúàbí ni wá, pé ohun tó àpèkọ tó lédùmarè sọ wá lọ́mọlúàbí àyálò ní Yorùbá. Torí ìrìn àjò wa bí ìran tó lédùmarè pọ̀ sílẹ̀ nílẹ̀ ìrìn àjò ilẹ̀ Yorùbá. History wa dẹ̀kẹ̀rẹ́ bá ṣe ń bẹnu Bíbélì náà là ń bẹ nínú Kùránì. Ìran Yorùbá àti àṣà wa kì í ṣẹ̀sìn. Àṣà wa ni àwọn Brazil gbé tí wọ́n lọ mú. Àṣà wa ni àwọn Trinidad and Tobago gbé tí wọ́n fi ń ṣàmúlò. Ohun tó jẹ́ kí àṣà wa wúlò ní pé ìran Yorùbá ìran Ọlọ́run ni wá, and aṣíwájú ni wá, kì í ṣèrò ẹ̀yìn. Olórí aládé dẹ̀ ni ìran tí a wá, ọmọ kóòtù òjíire. So kò sí bá ṣe fẹ́ pé gbogbo wa ní ọmọ aládé ńlẹ̀ Yorùbá, gbogbo wa pátá. Nítorí ẹ̀ ni ọ̀wọ̀ tá máa ń fúnra wa táwọn ẹ̀yà míì máa ń fún wa, torí àkìrọ̀ ọmọọba ká má rí dànsákì ẹ̀. Títọ́dún yìí tí ó jẹ́ 7th edition ní ti Omoluabi Festival. Omoluabi Festival gẹ́gẹ́ bá ṣe pé tó bá ń pe Yorùbá National Day, ọjọ́ kan táwọn alálẹ̀ yàn fún gbogbo ọmọ Yorùbá ni mo fi tẹnu sọ pé pẹ̀lú àṣẹ àwọn ọba alẹ̀ Yorùbá, pẹ̀lú àpèrè ọba aládé ilẹ̀ Yorùbá, àpèrè méjì ló ní àṣẹ lórí gbogbo ìran ilẹ̀ Yorùbá. Gbogbo àpèrè yòókù wọ́n máa ń di rọ̀ mọ́ orí yẹn ni. Orí tàdé ń sọ àwọn ni ọba Ọọ̀nìrìṣà, kábíyèsí àrólé Odùduwà Ọlọ́fin Àdìmúlà tí gbogbo ọmọ Yorùbá ní tilé tó kó ń dìmú ní àpèrè yẹn. Ó rọ̀ mọ́ ìrìn àjò ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire. Kò sí tá bá fẹ́ pé ilẹ̀ Yorùbá tí a ní porí ìrun wa. Ibi tó bá dẹ̀ pè lórí ìrun, ohun tó bá wà lórí ibẹ̀ tó jẹba lórí àpèrè ibẹ̀ la máa gbà sí orí. Ibẹ̀ tí gbogbo wa ti ṣàn lọ. Ní ìrìn àjò wa bá ṣe mọ orírun wa tó fẹ̀ láti Ilé Ifẹ̀ lọ sí ìlú Ọ̀yọ́. Ifẹ̀ ló fẹ̀ lọ sọ́yọ́ torí ohun tí Ifẹ̀ bí òun ló tẹ Ọ̀yọ́ dó. Torí history dibẹ̀ yẹn mú la ṣe máa ń fi àpèrè bàbá wa Aláàfin tá máa fi ń gbé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. tó bá ní ibi ìkọ̀kọ̀ agbára ilẹ̀ Yorùbá, Ọ̀yọ́ ni. Ibi ìkọ̀kọ̀ agbára ilẹ̀ Yorùbá, Ọ̀yọ́ ni. Ilé Ifẹ̀ ló jọba lórí gbogbo ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n Ọ̀yọ́ ni jagunjagun ilẹ̀ Yorùbá.
tí àwọn Ìbàdàn tí wọ́n ń jà fún ìlú Ọ̀yọ́ ń gbà yẹn. Gbogbo ìlú oríṣiríṣi ni Ọ̀yọ́ gbà gẹ́gẹ́ bí ológun ni, kò ń ṣe àwọn ọmọ Ọ̀yọ́ kan nìkan ṣoṣo ló dúró gẹ́gẹ́ bí ológun fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀yọ́ ń kó bí garrison command di tó bá ní Nigerian Army Mechanized Division 1 headquarter, ibẹ̀ ni Ọ̀yọ́ ṣe jẹ́ ní, kò sílùú tó lógún tiẹ̀. gbọ́n torí pé ayé ta bára wa lónìí ó ti da ayé ọ̀làjú, so a gbọ́dọ̀ wo ibi tá ti ń bọ̀ yẹn, ká má gbàgbé orírun ní ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá. Ẹ bá rí àwọn àfihàn wa, à ń bọ̀wọ̀ fún àwọn àpèrè méjèèjì yìí, à ń kéde ànsákì fún àwọn àpèrè méjèèjì yìí torí a mọ rírì wọn. Ta fẹ́ pe àpéjọ gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n bá sí lórí ìjókòó àpèrè ìjọba wọn, àpéjọ yìí ò tí ì pé, la ṣe ń bẹ̀ wọ́n pé kò dẹ̀ sí ìjà láàárín àwọn ọba méjèèjì àti wádìí ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn bí ojú àti ẹnu ni, wọn ò dẹ̀ kì í ṣe ọ̀tá ara wọn. Torí à ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwèé ìròyìn àti àwọn tí wọ́n wà lórí ẹ̀rọ ayélujára social media pé ẹ má jẹ́ a fi orí wa ibi tá ń pè lórí, ẹ má jẹ́ a fi tẹ̀lẹ̀. Ẹ jẹ́ má jẹ́ ká máa pa àwọn ọba aládé wa pẹ̀lú orúkọ tá ń larúkọ hoho mọ́ wọn lórí. Ẹni tó pé ọ̀gá ibiṣẹ́ ní ho á pé àwọn ọba aládé ilẹ̀ Yorùbá máa láwo mọ́ wọn lórí. Nǹkan àbùkù ni, kò kọ́ ìwà pé ká fi ṣàfihàn gẹ́gẹ́ bí ọmọlúàbí, torí nǹkan táwa gbé dání òun ni ọmọlúàbí. Nínú ẹgbẹ́ wa a ti ní ètò lóríṣiríṣi tó fìdí múlẹ̀ gẹ́gẹ́ bí fún gbogbo ọmọ Yorùbá ni. Àdẹ́nìkan sí pé bá OPC ni ẹ̀wọ̀n léyìí ó dá lọ, àdẹ́nì bọ́ ẹgbó tó bá ṣàtijọ́ ọmọ kóòtù òjìrè tó lẹ́tọ̀ọ́ láti join ẹgbẹ́ wa. À ń ṣojú fún gbogbo ọmọ Yorùbá ni. Ní ilé tá ń bọ̀ láti lè sọ ní ti 7th edition tí ó jẹ́ ìkejì ẹ̀, bó ti jẹ́ pé àwọn bàbá wa onírìṣà lọ fi àṣẹ sí ìgbà tá máa bèèrè ọjọ́ náà lọ́jọ́ kìíní àná, tá mú déètì lọ pé ọjọ́ báyìí la fẹ́ ṣe program 29th of April àbí 28th, ta ní kọ́ bá wa wọjọ́ wo ni bàbá máa tí àwọn alálẹ̀ á fún wa ká lè máa ṣe àyájọ́ fún gbogbo ọmọ Yorùbá, torí ìrìn àjò yóò ti pẹ́ ta ti wà lẹ́nu ẹ̀. 1st of May ni bàbá wa onírìṣà tí wọ́n rí pé ọ̀dẹ̀ sọ gẹ́gẹ́ bí àṣẹ pé àwọn alálẹ̀ ló yàn fún wa, àdẹ̀kọ́ ohun ibẹ̀ ọjọ́ náà dẹ̀kẹ̀ ohun ló di ìkejì ẹ̀ yìí. Bó ti jẹ́ pé ẹgbẹ́ wa ti wà láti 18th March 1999 àti gbé 13th gẹ́gẹ́ bí wíbarò àti àìtí dé ibi tá à ń lọ, ṣùgbọ́n ibi tá ti gbé délé ní ìrìn àjò wa ti kọjá ibi tí tá bá wẹ̀yìn wá rí pé Elédùmarè ti ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún tú ẹgbẹ́ wa fún gbogbo ìrànlẹ̀ Yorùbá. Ló tẹ́gbẹ́ kan ò bá dúró láti máa fi òróró ara dínra, ọlọ́lẹ̀ Yorùbá ń ṣe tí ẹ̀kan lè gbé dání tó lóun fẹ́ máa fi pọwó tí Ọlọ́run ò bá fi rún ẹ. Mo ti dáwọn bí àfikàn nípa Azan báwo ni ó ṣe ń rìn, ìta ló ń fún ẹ lógbò bólé, ẹni tó ò bá mọ̀ àwọn pé ìṣiṣẹ́ lọ́ọ̀yà náà là ń ṣe. Yes, ibi tá bá rí nínú òwò wa àfikún táwọn ọmọ ẹgbẹ́ bá tún rí àjọ fojú gbé, ṣùgbọ́n ìrìn àjò ilẹ̀ Yorùbá Ọlọ́run ló fi rán wa. Tó bá gbé ọ̀jálẹ̀ tó ṣe ọdún kan, ọdún kejì, ọdún kẹta, ojú àti jìn, ojú àti rí. Tọ́dẹ́ bá pàtó ohun tójú ẹ̀rí lóko kó tó délé, kó tó mẹ́ran jẹ nínú ìṣàsùn wà kọ́kọ́ wò pé ṣé àti yìnbọn ẹtù ni àbí òun la kọ́ fẹ́ fi mú ẹran yẹn. Tá bá gbóṣùwọ̀n lé ẹnìkan kò ní lè jẹran nú ẹran tó ọdẹ bá pa wá lè. Ṣùgbọ́n tá bá wo ibi tí a gbé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, a máa dàbí ẹ̀tì ńgbà míì. Ilẹ̀ Yorùbá tó bá ní iṣẹ́ tó ṣòro jù ní ayé láti lọ fi ọrùn sí,
láti forí tì ìrànlẹ̀ Yorùbá ni. àbàtúmọ̀pọ̀ lè ṣe ó kẹ̀ lọ́rùn. àwọn Akíntọ́lá àtàwọn Awólọ́wọ̀ wọ́n ràgàbò ó tú wọn ká. Abíọ́lá gan larí mọ kò délẹ̀ lérí. tàbá wá ń pè ní Yorùbá Yorùbá yóyóyó ní o. tàbá rí ohun tí à ń fojú wì nínà àti dáwọn bòmí tẹ pé ẹni tó sọ̀rọ̀ sí á sọ̀rọ̀ sí ẹ. èébù mi gan wà délé báyìí ìyàwó àkọ́kọ́ tó sọ fún pé ṣé tí orí rẹ lọ́wọ́ tó bá fi rẹ wọ́lẹ̀ wọn ní máa fi ẹ̀pẹ́ pé wọn náà ṣe ń gbé lẹ́tà káàkiri. àdáwọn bòmí gan owó àti sọ̀tẹ́ẹ̀lì ńgbà mi wàá máa tún máa wò pé ṣé wọ́n rán ẹ ní ìyìn àbí wọ́n ló fi iṣẹ́ rán rẹ̀. ṣùgbọ́n ohun tọ́lọ́run bá fi ṣe ìtìlẹ́yìn Elédùmarè a máa dàbí pé títa ríro ní ìlà kíkọ ni ìgbà tó bá jiná tó á doge. à ń rí oríṣiríṣi ìpèníjà ṣùgbọ́n nígbàgbọ́ pé a lè máa sọ ìpèníjà yẹn mọ́ ìrìn àjò yẹn torí pé kó ba lè má dàbí àwọn tó ń mú wọn pé irú nǹkan báyìí lẹ wa la fẹ́ ká lẹ rí lẹ̀dẹ́ ní ká larí mọ́ ẹ̀yin gan tẹ̀ ń ṣe lójú yín ti fẹ́ jí kòtò bá wa tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan bá la fẹ́ gbé tó la ṣe ṣe ní a ṣe kó gbogbo ẹ̀ tá a modernize ẹ̀ àti lọ́ǹchì Omoluabi ID card. ohun tí à ń ṣe yìí ká lè jẹ́ pé kẹ́ rí ibi tá a ti dé ni database gbogbo ọmọ Yorùbá àti launch ẹ̀. òun ni táwọn èèyàn bá lọ sórí www.yorubacouncil.org ẹ rí gbogbo iṣẹ́ tá a ti ń ṣe bọ̀ ó wà lórí ẹ̀. àkọọ́lẹ̀ wà àkàndédé máa ṣe pé tó bá fẹ́ rí wa ní bó ṣe anybody all over the world ni àti develop app Omoluabi app tẹ́pẹ́ anywhere tó bá wà ní gbogbo àgbáyé wà kàn download ni òun bá lẹ Yorùbá lọ lórí fóònù ẹ nìyẹn gbogbo tó bá ń lọ ilẹ̀ Yorùbá ní tí gbogbo ẹ̀ tá ṣe fẹ́ máa gbé nìyẹn. àyè wà fún gbogbo ọmọ Yorùbá láti rẹ́gísítà ní gẹ́gẹ́ bí ìran Yorùbá tó bá ti dé orí ẹ̀rọ ayélujára ẹ̀ tó Omoluabi ID card wà lélẹ̀ òun ni gold card ni ẹ bá ṣe ti rí orúkọ ìlú ẹ local government ẹ gbogbo ẹ̀ ló ti wà ń bẹ̀. so gbogbo tí ẹgbẹ́ wa gbé ta fi ń wò pé ibo ló kù sí ẹ jẹ́ ká kọ́kọ́ gbogbo àjọ náà ká tẹ̀ kọ́kọ́ mọra wa ká mọ̀ wá pé Kàfáyá lélẹ́yìí Adédayọ̀ lélẹ́yìí Ọládọ̀tun lélẹ́yìí Omoluabi Ọládọ̀tun Hasan Omoluabi Kàfáyá orúkọ àpèkọ́ ta fẹ́ máa lò ń sí nìyẹn. àmọ́ pé ọ̀gbẹ́ni àti omidan ara orúkọ àpèkọ́ ni ṣùgbọ́n nílẹ̀ Yorùbá lè ní Omoluabi la fi ń pe àpèkọ́ wa nísìn la fẹ́ jẹ́ kó yé wa àti kọ́lẹ̀ ẹ má jẹ́ ó máa wo wá lójú tó bá ní kí lórúkọ ẹ má jẹ́ tó bá ń pe rẹ̀ ní Omoluabi kó tó kú ìwọ gan wàá ti wò pé ṣé ìwà tó wù ìyẹn gan ló máa dàbí gbẹ́rẹ́ pàkọ́ fún ẹ torí pé orúkọ tá bá ń jẹ́ òun láyé máa sọ wá. so táyé bá mọ̀ wá tó bá ń délẹ̀ Yorùbá wọ́n mọ̀ pé eléyìí tó bá léwu Omoluabi àyàn sọ́tọ̀ ni. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹgbẹ́ àti lóríṣiríṣi adẹ̀ ń dúpẹ́ pé ti kéje yìí ta gbé lọ sí Ògùn State àti ṣe ní Ilé Ifẹ̀ àti ṣe lÉkòó àti ṣe ní Oǹdó àti lọ káàkiri àti ṣe National Theatre rí kò síbi tí a bá mú pé a fẹ́ ṣe bá ṣe ń ṣe Omoluabi Festival ní 1st of May là ń ṣe Yorùbá Ọba Summit là ń ṣe Yorùbá Youth Summit là ń ṣe Women Summit à ń ṣe Omoluabi School Club fáwọn ọmọ pé ní ṣítọ́ wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ pé báyìí la ṣe ń kíni báyìí la ṣe ń sọ báyìí la ṣe ń dirun àwọn àlọ́ àpamọ̀ àfẹ́jẹ́ káwọn àṣà yìí kó kú gbogbo ẹ̀ láti tò tá à ń lọ sí Ministry of Education pé kí wọ́n bá wa inject ẹ̀ lórí security náà àjókòó àwa la kọ ìwé tó fi dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ ńlẹ̀ Yorùbá máa ń sọ tàyà ni máa fi ń sọ ẹgbẹ́ wa kọ ìwé tó fi dá Àmọ̀tẹ́kùn ládẹ tí kọ yìí tí president yẹn máa fi nationalize ẹ̀ torí a lè ní nǹkan ká má lè fi yangàn. reason tá a fẹ́ nationalize ẹ̀ ni pé every region tó ní
àwọn vigilante kóníkálùkù kó àwọn ọmọ tiwọn náà wọ́n rú wọn kí gbogbo wọn wà under one national umbrella kí president kí federal government wá kówó lé wọn lórí. Tí Boko Haram bá gbé AK-47 lè gbọ́dọ̀ gbé ṣakabula fáwọn èèyàn wa. Ìbọn tí Boko Haram tó bá jẹ́ èyí tó highest jù òun ni kẹ́ lọ train àwọn tá bá ń pè ní vigilante wa kọ́ mọ̀ lò kọ́ mọ bọ́ ṣe yìnbọn kọ́ dàbí ẹni tó lọ fún strict military training but ó dàbí civil defence ni. Civil defence ó ní ẹ̀kọ́ ọlọ́pàá ó ní ẹ̀kọ́ military ó ní ẹ̀kọ́ gbígbà rẹ pé àṣàpọ̀ gbogbo ìrìn àjò sójà àgbọn gbogbo ẹ̀ lọ́wọ́ pè ní civil defence torí pé civil yẹn ni pé káwọn lè ṣì wà láàrin àgbègbè but civil fún local náà gbọ́dọ̀ wà fún àwọn ọba wa fáwọn ìyẹn ló máa wà ní ìkí ẹ àwọn local government àtàwọn ọba wa torí àwọn gan lọ súnmọ́ ìlú jù. So kò sí ìpèníjà tí àìtí ìdojúkọ so àwọn ibi tá a ti rìn dé lọ bẹ́ẹ̀ lọ la ṣe ń ṣe fúnlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ lórí tún dá wa sáàrin Nàìjíríà ní southern Nigeria gan oríṣi tún fi wá síbẹ̀ náà gẹ́gẹ́ bí olórí náà ni north and south German ni north and south coalition tá a tún ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kan. So tá bá wo pé kò ṣe ká kàn gbé oyè sójì ká nìkan bó ṣe pé kí ni ipa tí à ń kó kí dẹ̀ ní èròǹgbà ipa wa ṣé ó mú ìrọ̀rùn bọ́mọ àwọn èèyàn ni a lè sọ pé tòótọ́ ni tí ó mú àlàáfíà dé a lè sọ pé tòótọ́ ni tí ó ń change èròǹgbà àwọn èèyàn nípa ìrànlẹ̀ Yorùbá a lè sọ pé tòótọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ ní òye ńgbà míì tàbá kan jà pé kọ́ máa ń rọ̀ wá sẹ́yìn nílẹ̀ Yorùbá àìrẹ̀pọ̀ ọmọ ejò ló jẹ́ kí ìyà jẹjò tí gbogbo abájọ fà kò sí ohun tí Yorùbá bá fẹ́ náwó mú ní Nàìjíríà yìí tí ò gbọdọ̀ tó wa lọ́wọ́ ṣùgbọ́n torí pé a ti ya ara wa yẹ́pẹyẹ̀pẹ agbára tó yẹ ká lò ìṣọ̀kan tó yẹ ká lò láti fari wọlé àti fi dínà ọrẹ fúnlẹ̀ Yorùbá ẹgbẹ́ wọn ò dẹ̀ rò pé káwá ní ibi torí pé òkè yóò ṣe gùn káwá ní oṣù wa a sì nígbàgbọ́ pé Ọlọ́run bá tó ní bó ṣe tò wá ó ní ohun tó fẹ́ mú jáde inú ẹ̀. Ó máa ń dá kí olórí ní ẹ̀mí sí Ọlọ́run nínú ẹ̀ torí pé ohun tó jù nìyẹn tó fihàn ní advice. Ọbásanjọ́ ní pé bó bá jẹ́ special adviser mi kò lè di dandan kọ́ ni kí n gba advice ẹ̀ n tó bá wù mí ni màá ṣe. Tó gbà wọ́n bá wa nímọ̀ràn àkéré sí ibi bàtà ẹsẹ̀ wọn láwà ṣùgbọ́n nípa ọmọdé gbàgbọ́n la fi dálé Ifẹ̀ ọmọdé yìí wà ní yájú síwájú àgbàlagbà máa ní bá mi mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní fọ́nà wọ̀nyí wọ́n pàtàn bí ó ṣe fẹ́ ya ẹ̀ fún ẹ̀ bọ́n torí pé ohun tó fẹ́ yẹ̀ yìí tí igi gọ́gọ́rọ́ má gúnmi lójú òkè la fi ń wò yìí tí àwọn ọmọ Yorùbá tí a bá rọ̀gbà ohun tó lè fàṣọ̀kan lẹ̀ Yorùbá òun ni káwa aráàlú gangan ká rọ̀gbà yí wọn ká má dá wọn dá ó dàgbé ẹ̀mọ́ tó wà nílẹ̀ Yorùbá mo sọ tó wà ń díẹ̀ fún yìí ohun tá gbégbégbé tí ò ṣe gbé ni ohun tá fẹ́ fàyà tó lè tó fàyà ni òun ló ń pè Yorùbá bá lè tán pé àfẹ́ràn ara wa ń sìn ẹ jẹ́ kí ara àta kan yàbò wá ẹgbẹ́ ẹlẹ́mà lọ́mọ mọ̀ pé bíbá yóò ṣe fi táwọn lè ta sí oníkàkọ́ amóhun tó kù nílé nínú yàrá ẹ̀ jáde wọ́n á dẹ̀ dáṣẹ́ rí à lẹ́sẹ̀kẹsẹ̀ Yorùbá nìyẹn ṣùgbọ́n àfẹ́ràn ara wa ni wàhálà tó wà nínú ẹ̀ yìí nígbà táwa tájọ wà gẹ́gẹ́ bí sàwáwò àfẹ́ràn ara wa ibi ara tí mo ní tí ò sí ìfẹ́ nú ẹ̀ bó láta ló fún wa lómi ìkorò ta ló pàtàn ibi fún wọn pé torí àwọlẹ̀ pé kàn jà wa àwa ara wa ní àfojúsùn Ìgbò nífẹ̀ẹ́ ara wọn di pé kíkan fẹ́ ṣe business ń bẹ̀yẹn sìn wọ́n á tanra wọn á lọ ra gbogbo ilẹ̀ wa wọn lọ́ ṣe ń rà á bí China ṣe ń lé ilẹ̀ wa ní Oǹdó tó ń lé lọ sí Ògùn state ní Ìgbò náà ń lé ilẹ̀ wa wá sẹ́kọ̀ọ́ lọ́ ń lọ sógùn state lọ́ ń lọ sọ́yọ́ lọ́ máa expand wọ́n dẹ̀ ń ra ilẹ̀ ní owó pọ́kú tó bá yá wọn á sọ bẹ̀ di city ṣe báwa làwọn ò mọ tọ́nà fún wa kí ló dé tó ṣe ń ya wá sí ilẹ̀ wa ilẹ̀ tó ní ọ̀rá àtòyìn la wà lórí ẹ̀ ilẹ̀ Yorùbá epo wà ń bẹ̀ ilẹ̀ Yorùbá góòlù wà ń bẹ̀ ilẹ̀ Yorùbá ló ti máa rí gbogbo tó fẹ́ wà lọ sí gbogbo ẹ̀yà tó kù
kí ló dífá fún Ojúkò gan kó tó di pé lọ fi ọrùn kọ ìbí torí pé ó sọjú lu ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lẹ́yìn ẹ̀ ṣe ká tó bá dó lórí ẹlẹ́mọ̀ọ́ṣọ́ ẹ̀ kò sẹ́ni tó kọ anybody. Ṣùgbọ́n ìrìn àjò ilẹ̀ Yorùbá àti ohun tá a gbé dání la ṣe máa bẹ àwọn bàbá wa. Wọ́n jọ gbé ayé lé wọn lọ́wọ́ ni. Kọ́ máa wo onílù máa ń ti ológun pé máa lọ à ń bẹ lẹ́yìn ẹ̀ ni ọmọ gbogbo ẹ̀yìn rẹ̀ wò bó lọ́mọ ogun bí ò lọ́mọ ogun ẹ̀yìn rẹ̀ ìgbà míì wọ́n ń tàn ẹ̀ ni. Àwọn tó ń lùlù yẹn tí wọ́n ń gbé erin yẹn ń pèsè ànẹ́jà tẹ wọ̀yá àjà ṣé ẹ fẹ́ kó àwọn bá wa sínú ríǹgì kan máa fi ògùn lura wọn ni àbí kí ni ẹ fẹ́ mú jáde nínú history wèrè tẹ́ ń kọ́ tẹ́ fi ń gbòkìkí fúnra yín pé ẹ fẹ́ sọ ìtàn tálẹ̀ pàtọ̀ fún ṣáràta lẹ́jẹ́ kọ́ máa mọ bí ta kù sí ni. Ó ní àwọn ọ̀tàn tí a kì í sọ fàlejò àtàrí iṣu làlejò máa fi hàn wá gbẹ̀yìn pé tó nílé ni àbálejò ní wá nígbà tó bá yá àwọn àlejò á máa fàtàrí iṣu hàn wá pé ẹjọ́ ọ̀rọ̀ yín dà pé kò yéra wa àti wà tún sophisticated tó yẹ láì gbé ètò tá à ń gbé bọ̀ yìí not less than 7 professors látọ̀rí professor Ṣiyọ̀ Oyèwẹ̀sọ professor Àjàlá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá láti lọ pè ń pè ẹ tẹ̀ wá ọgbọ́n tá a gbé tẹ́ ti kàwé dé gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n yìí ọgbọ́n tó lọ́n fún yín ẹjọ́ wa bá fi sọ̀rọ̀ lọ́jọ́ tá à ń sọ yìí àti pé bàbá wa Wándé Abímbọ́lá àti pé Àràbà Òṣogbo Ifáyẹmí Ẹlẹ́bùú ìbọn àwọn tá à ń pè nìyẹn à ní pé kóríkàkó má sọ tiẹ̀ ṣùgbọ́n a fẹ́ fi nǹkan kan lélẹ̀ ń pé ó tó gẹ́ àfẹ́ wàhálà. Bàbá wa Aláàfin àti rí wọn ẹrí ní fídíò wọn tẹ̀yìn tọ̀yàyà lọ fi gbé nǹkan tá a gbé dání pé àwọn náà nífẹ̀ẹ́ sí. Ibi tí bàbá wa Aláàfin Ọọ̀ni dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀yìn náà pílẹ̀ fún aráyé kan gbọ́ àwọn méjèèjì jọ sọ̀rọ̀ lórí ohun kan ṣé àtìyẹn kú la tún fẹ́ gbọ́ ta tún máa ní àwọn wàhálà tó kò sí wàhálà kankan ìṣọ̀kan yẹn la wá fẹ́ ní pé kó wá sí látòrí wọn kó lọ sí gbogbo gbèríko àwọn ọba aládé wa tó wà káàkiri ibi tí àwọn wàhálà wa wà nìyẹn. Àwọn bá wa tó ń pa àwọn aráàlú lẹ́kún tó ń gbalẹ̀ wọn tó ń fi ipò wọn tó fi ń rẹ̀lú jẹ àwọn tó ń bàlú tó ń jẹ́ kí àlàáfíà jẹba nílẹ̀ wa nìyẹn. tẹ́lẹ̀ ayé ń gbà wọn bá wa pé Yorùbá Council Worldwide pẹ̀lú ètò tá a pè ní Yorùbá Council of Obas àti gbé yẹn kalẹ̀ sílẹ̀ yẹn ló ń coordinate Yorùbá Obas Summit. Ìgbé tá a ṣe last Ìbàdàn la àjọ́nì sí a dẹ̀ dúró pé ìgbà tí kábíyèsí bàbá Aláàfin bá ti dé ló máa gbàlejò the next one. Ọdẹ ti agree pé a ṣe ń padà bọ̀ wá ṣe àpéjọ fún gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá. Ìyẹn nípa fẹ́ fi hàn pé àwọn òṣè ń ṣeré pé tipátipá la máa fi wọ ọṣọ fúnpù la fẹ́ fi ṣe àfẹ́ fi ṣe pé a fẹ́ dálẹ̀ pé kí ọmọ ẹyẹ wá gbé ìsìn a fẹ́ taka tọ̀ kó bá má dẹran nídùn nítorí pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì òun la ṣe pé ti àpérò tọdún yìí ní ìṣọ̀kan Omoluabi 2025 so àdédé yàn àwọn pé a fẹ́ jẹ́ pé a fẹ́ máa gbọ́rọ̀ lẹ́nu Awíkonko a fẹ́ máa gbọ́rọ̀ lẹ́nu ààrẹ Ọ̀yọ́ yìí Almoruf ẹ̀gbọ́n mi dáadáa náà àwọn méjèèjì mo ti pé Awíkonko mo ti pé ẹ̀gbọ́n Almoruf nígbà táwọn àwọn sàríà tó gbé sàríà court wá sọ́yọ́ ibẹ̀ ẹ̀gbọ́n Almoruf ni mo pè pé ẹ̀gbọ́n ṣé bẹ́ẹ̀ ṣe máa wò ó ní ìkẹ́ wá gba Ọ̀yọ́ mọ́ yín torí Aláàfin ò sí nílé kí Baṣọ̀run wá lọ gbàlejò wọ́n fẹ́ fi kọ́ọ̀tì lélẹ̀ ńlẹ̀ nílùú Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ tá a mọ̀ pé ibi tágbára wa wà nìyẹn. Ibẹ̀ ni àwọn Fúlàní fẹ́ gbà wọlé sílẹ̀ Yorùbá tí wọ́n dá wọn kọ́ tí jẹ́bà tá a máa wá gbàgbé ọ̀rọ̀ yẹn a dẹ̀ mú ìwé akọ́ approval lẹ̀ lélẹ́yìí tí IG ti approve a ní lẹ́tà tí wọ́n ti fi approve pé kí wọ́n lọ investigate ọ̀rọ̀ yẹn. Báwo ni wọ́n ṣe máa wá láti Mauritania tó wá wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí headquarter wọn wà ní Kaduna tó wá fẹ́ dá court sílẹ̀ Yorùbá táwọn ọmọ Yorùbá torí pé agbẹ̀sìn ká máa fi ọgbọ́n ṣe à sọ pé à ń ṣe mùsùlùmí àtàwọn lórúkọ mi wọ́n bí èmi náà pẹ̀lú ẹ̀bùn mi mùsùlùmí lámú ṣùgbọ́n
mùsùlùmí àbí kìrìsìtẹ́nì ò sọ pé ká sọ ọpọlọ wa nù. So a gbọ́dọ̀ à ń ṣe ẹrú ìran kí ìran míì bí Arabia ṣe wà tó ní àṣà wọn, àwa bẹ́ẹ̀ náà ní ìran Yorùbá ní àṣà titi wa. Àṣà titi wa ṣe gbé àwọn Brazil tó wá mú lọ wọ́n wà nínú ilé wọn, wọ́n ń pe ẹlẹ́dàá wọn oúnjẹ. So ohun tá a gbé dání ó ju pé kí Almaroof máa sọ̀rọ̀ òpìtàn kìíní kan. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tó yẹ kẹ́ máa agitate fún ìṣọ̀kan, kẹ́ máa lo platform yín yẹn kẹ́ máa fi kọ́ ọmọ Yorùbá ní ẹ̀kọ́. Àwọn obìnrin wa tó ń ṣọ́yàn lẹ́bi tó yẹ kẹ́ máa jà sí nìkan tẹ̀ ní pé ọjọ́ kan o Almaroof ti kọ́kọ́ mú obìnrin kan tó yẹ̀yẹ́ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tu pẹ́rẹpẹ́rẹ pé ó ṣe lè múra báyìí bí wèrè. Kò sí irú orúkọ tóbìnrin yẹn lè, kò sí irú òkìkí tó lè ní. Ó yẹ ká àwọn tí Ọlọ́run fi ìrìn àjò agbẹnusọ fúnlẹ̀ Yorùbá ni wọ́n jẹ́. Awíkóńkó kò ṣe pé ká lè sọ lójú ọlọ́rọ̀ nìkan kí ni ọlọ́rọ̀ fẹ́ ṣe kọ́ ni a fi ń kira wa. Ọlọ́rọ̀ àṣẹ mẹ́wàá tó bá mọ ibi tó yẹ kó di ọ̀rọ̀ mú. Ọ̀rọ̀ tá à ń sọ yìí àṣẹ tọ́lọ́run fún wa ni, kò ṣàwà ládédé ń sọ̀rọ̀. Ọlọ́run ló ní àṣẹ ọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ la fi dálé ayé. Táwa ní ọ̀rọ̀ èèyàn àwa ìmísí náà ọ̀rọ̀ ni wá bá ṣe dúró yìí. Tó tí a bá mọ ọ̀rọ̀, tí a mọ ifá tó bí ọ̀rọ̀, tí a bá mọ̀ ọ́ lò dáadáa, àwara wa wọnú ìgbẹ́. A ní láti fi ra wa máa júwe fún gbogbo àbára yín pé àti tó tán a lè gbé àpòsán tí a lè ṣe. Mo ti sọ síwájú tẹ́lẹ̀ tó pàṣẹ fáwọn ọba wa. Ọba ló láṣẹ, àṣẹ lọba ń pa, ọba kì í dábàá. Ọ̀ọ̀ni ìrìṣà bọ́ọ̀ni bá lọ kí Olúwo láàárọ̀ ọ̀la ẹ má jẹ́ surprise yín. Ọ̀ọ̀ni tèmi mọ̀, Ọ̀ọ̀ni ò ń gbé ìbínú sọ́kàn o. Ọ̀ọ̀ni ò ń gbé ìbínú sọ́kàn. Ọ̀ọ̀ni ò ń fi ìbínú àbẹ́ẹ̀rù nù kò ń foró yá ọrọ̀. Ọ̀ọ̀ni ìrìṣà Adéyẹyẹ ẹni ìtàn tèmi mọ̀ nìyẹn. Ọ̀ọ̀ni máa ń gba tonílé tẹlẹ́mù, máa ń gba everybody lálejò ló fìfẹ́ hàn sí gbogbo ìran ilẹ̀ Yorùbá. Àìmọye Ọ̀ọ̀ni fún wa nílẹ̀ Yorùbá ló jẹ́ ká máa wò pé ọba yìí ṣe fẹ́ fìfẹ́. Nígbà míì tí ọba bá fẹ́ fìfẹ́ hàn jù, àfàwà tá fẹ́ bá lò pé kó tẹ̀ wá rù bá máa wò pé ṣé ọba yìí gan ṣé ètò a máa pọ̀ jù báyìí. Ohun tí àwọn ọmọ Yorùbá ò rí nìyẹn. Ọ̀ọ̀ni iṣẹ́ tí ó rí kán kábíyèsí Ọ̀ọ̀ni gẹ́gẹ́ bí Elédùmarè ṣe pè wọ́n. Wọ́n mú ọ̀rọ̀ ìṣọ̀kan torí ẹ̀ ni wọ́n ṣe ń fi wá ṣeré. Ó kàn jẹ́ pé ìtàn pìtàn tó ń pa ìtàn ibi àwọn tó ń wà ní gbogbo ibi ta kò síbi tí wọ́n sí. Tó pìtàn bá mú Abẹ́òkúta tó bá sọ́lú Ọ̀yọ́, Ọ̀yọ́ kan ò ní lè wọ Abẹ́òkúta lẹ́yìn, Abẹ́òkúta kan kò ní lè wọ Ọ̀yọ́. Ó ṣe jẹ́ pé ọjọ́ tí Aláàfin fẹ́ jẹ ni wọ́n ṣe lísàbídè. Ó jẹ́ pọ́jọ́ tí wọ́n ń fi Aláàfin jẹ ní Abẹ́òkúta náà mọ̀ fi àpẹẹrẹ páwọn ìṣẹ̀rú Ọ̀yọ́ mọ́ pé nítorí páwọn gbógun tọ̀yọ́ ni. Ilẹ̀ Yorùbá ló máa ń pòwe fúnra wọn tí a kì í kọ́lẹ̀. Tébi tí wàhálà wa dá wá nípa Ọ̀ọ̀ni nìkan ni problem wà nílẹ̀ Yorùbá rárá o. Gbogbo àwọn ọba nítorí ẹ̀ máa rí pé gbogbo àwọn ọba wa la pè sí bí bàbá wa Aláké ó wà ń bẹ̀, bàbá Olówu Kúta, bàbá wa Yẹwà, Àkárìgbò, gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá. Gbogbo àwọn ọba ìkàn àwọn ìyá wa náà wà ń bẹ̀, àwọn olóṣèlú wa tó wà nípínlẹ̀ Ògùn. Ògùn ṣe pàtàkì nínú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. So púpọ̀ nù ń ta gbé lọ, ta fi gbé dání ni pé bàbá wa Ọ̀ọ̀ni ìrìṣà wọ́n pọ́n wọlé lọ́jọ́ tó lọ sí program yẹn o. Ṣé wọ́n fi wọn sẹ́yìn ni? Àbí iṣẹ́ àwọn ṣé wọ́n fi sẹ́gbẹ̀ẹ́ ni? Àbí torí pé kí wọ́n máa sọ pé torí bàbá wa Ọ̀ọ̀ni ìrìṣà mú ìrùkẹ̀rẹ̀ dání. Gbogbo alámọ̀ ẹ́ pé ọba tó ṣẹ̀ṣẹ̀ ń jẹ tó ṣẹ̀ ń jáde pọ̀ nínú òpèbí gbogbo èèyàn kan ló lè súnmọ́. Mi ò sọ pé bàbá wa Ọ̀ọ̀ni Aláàfin ò lè bọ̀yàn lọ́wọ́ àbí wọn ò lè. Bàbá wa ikú bàbá yèyé ọba Lámídì Láíwọlá iná ni a bọ president lọ́wọ́, ó ń bọ Ọ̀ọ̀ni ìrìṣà náà lọ́wọ́. Wọn ń ṣọ̀tá ara wọn, àwọn èèyàn ni wọ́n ń pòpòkúpò.
ara àpòkúpò pé ó ṣe lè fi Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ṣẹ̀ jẹ ó lẹ́tà àti fi lè jẹ. Àwọn méjì wọ́n lẹ́tọ̀ọ́ láti fọba alẹ́ Yorùbá jẹ. Wọ́n ní ẹ̀tọ́ ibi tó bá fẹ́ fi idà wọn sí, nítorí pé à ń ṣe àwọn ọba bẹ́rí lóòótọ́ jẹ́ káwọn ọba wọn bá wọn dẹ̀ kí ń mújẹ́, lóòótọ́ jẹ́ ká máa mọ̀ pé wọ́n ń ṣe bí tá a fi ń ta kàn fi ń fi dà tá à ń pè tá a fi dà lálẹ́ gàrà. Ṣùgbọ́n káwọn ọba wa máa wá rí nírí pé káwọn wá sún sẹ́yìn torí ẹnu ayé. Bàbá wa Aláàfin wọ́n á lọ sí Ilé Ifẹ̀, ẹgbẹ́ wa gbìyànjú, that was 2021 láti gbé apé Omoluabi náà la gbé lọ sífẹ̀. Àwa lọ sí ọ̀dọ̀ bàbá wa Aláàfin, a lọ fún wọn ní invitation láti wá sí Ilé Ifẹ̀. Ọdún yẹn máa ó lágbára díẹ̀ o, ojú wa rí díẹ̀ torí ẹnu ayé. Àwọn Yorùbá nation fẹ́ bú wa pé politics ni àwọn tí wọ́n mọ̀ nínú àfihàn rò pé ó fẹ́ lọ gbọ́ba lérera wọn ni. A ṣe lè máa ní à ń ṣe ohun tó yẹ kó jẹ́ ìwúrí tẹ́yẹ̀rù máa bà wá láti ní afẹ́ ṣe, a máa ṣe ni torí pé ìran bàbá ẹni ilé bàbá ọmọ ẹni ìgbọmọ lẹ́rù. Aláàfin ó yẹ kó máa lo wíkẹ́ndì nínú ààfin ilé Ọọ̀ni rìṣà. Òun ló ní ilé Ọọ̀ni rìṣà, òun ló ní Aláàfin. Kò síbi tó Ọọ̀ni bá dé nínú gbogbo ìyẹ̀wù ní gbogbo, ó dàbí kọba kí president wọ state, wọ́n máa ń ní presidential villa ní gbogbo state. Bí gómìnà ṣe ní villa, bí president bá wọ Èkó lè ní ó níbi tó máa stay, bó wọ gbogbo state ó ní villa bí tí president wà. Bẹ́ẹ̀ náà ló yẹ kí àwọn ọba wa ṣe máa ní ààyè. Nílẹ̀ Yorùbá tó ò bá sí pé àmọ̀yé ara wa ni, tó bá gbé gẹ́gẹ́ bí ọba ìlú, tó bá ṣe gbé fọ́tò ẹ̀ tó gbé gómìnà tó gbé president sí, fọ́tò méjì tó gbọ́dọ̀ wà nínú ààfin ẹni ta Aláàfin àti Ọọ̀ni. Àyàfi ọba tó bá mọ̀ pé àwọn olórí. Àwọn ọba kan wà wọn ò fẹ́ jẹ́ kí wọ́n máa, nítorí pé wọ́n mọ̀ pé tíjà yẹn bá ń continue, wọn ò ní rántí àwọn pé káwọn náà máa kọ́ máa náà sọ pé àwọn náà lólórí àwọn náà. Ó yẹ ká Aláàfin kó wọdà ọ̀mì lẹ́nìí kó pàṣẹ ni, kí Ọọ̀ni sọ pé òkè igbó láti bá dé lórí ọ̀rọ̀ Yorùbá, ojúbà láti dé bí president àti prime minister ni. Ọọ̀ni ní ceremonial president, Aláàfin ni prime minister. Prime minister ló mọ bí gọ́ọ̀mẹ̀ntì ṣe fẹ́ lọ. Ọọ̀ni lọ́jọ́ máa jọ wò pé ibo ló kù sí. Wọ́n ń ṣọ̀tá ara wọn, àwa là ń fi hàn wọ́n tó yẹ la ṣe ń lo on the à ń pè àwọn àkọ́kọ́ ta tí ń tò lẹ̀ ta pè ní ìwé òfin. Nítorí tí o bá ní nǹkan wọ́n á fi ìlọ̀kulọ̀ lù ẹ́. Àìlófin ilẹ̀ Yorùbá ọ̀nà tí wò pé wọn kíkú lófin ẹja lọ fọ́n ṣàríà ń bẹ, àwọn náà dẹ̀ máa tẹ̀ bí kéwú. Kí ló kàn wá pẹ̀lú yẹn? Ẹgbẹ́ wa ti gbìyànjú, amòfin ni mí, à ń lo ọgbọ́n yẹn. Gbogbo bá gbogbo ìwé tó wà ń bẹ, àwọn ìwé tí bàbá Awólọ́wọ̀ kọ ní gbogbo ìwé ta fi ń yọ ọgbọ́n lò. So a ti ń kọ ìwé òfin fọmọ kóòtù òjíire. Kò ṣe pé ìwé òfin pé kakàn máa wò ohun tó bá ìṣẹ̀dálẹ̀ wa mu ni, tó bá ìṣẹ̀ṣe ilẹ̀ wa mu ni, tó dẹ̀ tẹ́ táwọn ọmọ wa bá dé bá lọ́la, àwọn náà ṣe pé ká gbàjọba lọ́wọ́ ìjọba lágbádá. No, òfin fàyè gbà wá gẹ́gẹ́ bí aráàlú Nàìjíríà káwọn náà ní association òfin tó dé wà. Abẹ́gbẹ́ yóò lófin ni, ẹ̀yin tẹ́jẹ́ media tẹ́jẹ́ practitioner lófin, ẹni àwọn atajẹ́ lọ́yà alófin, alẹ́gbẹ́ Nigerian Bar Association ni. So oníkálukú ní òfin tó dé ẹgbẹ́. Bẹ́ẹ̀ náà ni ìran Yorùbá ti ń gbáradì pẹ̀lú ìwé òfin tó oníkálukú á rí wá pé tòótọ́ àwọn ọba yìí ní ipò ní àwùjọ. Tí president bá wá, tí governor bá wá, through àwọn ọba wa yìí náà ni wọ́n fi máa pass a lot of things. So a gbọ́ pé kọ́ máa lọ kíra wọn yẹn. Bàbá Aláàfin ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí ẹ dójú tàwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, ẹ dójú tì wọ́n, ẹ gbé àpèrè yín àti àtayaba ẹjọ́ gbókóra yín, kẹ́ni kí Aláàfin kí Ọọ̀ni rìṣà kọ́ pa màálù lẹ́dẹ̀ yín. Tẹ́ bá ní kọ́ pa màálù 7, agbára bàbá wa Ọọ̀ni rìṣà gbé. Bẹ́ẹ̀ ní màálù 20 lẹ fẹ́, agbára bàbá wa Ọọ̀ni rìṣà gbé. tó kò sí bíbẹ̀rù kankan ò sí. Ẹ má yẹ káwọn òpìtàn kí wọ́n yí ọwọ́ aago wa sẹ́yìn.
ẹ̀dẹ̀ ti fi dá wa lójú lọ́jọ́ ta wá bá yín pé ìfẹ́ lẹ́yìn náà fi kó gbogbo ilẹ̀ Yorùbá jọ. Àwa náà dẹ̀ sọ fún yín nígbà tá wà ń bẹ̀ lọ́jọ́ ta wá bá yín pé àwọn òwá ọ̀tá àti Ọ̀nìrìṣà àti ẹ̀yin tẹjá láàfin àríga àfi ọ̀wọ̀ fún ẹ̀yin àpèrè méjèèjì bí ẹgbẹ́ wa ti sọ wájú Aláàfin yẹn. A nígbàgbọ́ pé ìrìn àjò wọn yẹn àwọn ọlọ́ tó sọ fáwọn gómìnà wa pé tá a bá tún gbọ́ pé wọ́n tún pa èèyàn kan ní Ọ̀wọ̀ gbẹdẹgbẹ agbiná àwọn ọba olóò tó sọ bẹ́ẹ̀ fáwọn ẹ jẹ́ kí irú àṣẹ ìlàfẹ́ kọ́ máa pa fáwọn gómìnà wa. Tó bá tí agbára Aláàfin pàṣẹ láti Ọ̀yọ́ títí wọ Èkó títí wọ Ògùn state títí wọ Èkìtì bẹ́ẹ̀ náà ni agbára Ọ̀nìrìṣà náà pàṣẹ wọ Èkó. Àwa làwọn ò tó ìfẹ́ lu àṣẹ yẹn. Ìgbọ́n nísìnyí à ń rọ̀ wọ́n kọ́ lo gbogbo ipá tẹ́lẹ̀dùmarè fún wọn ká tiẹ̀ dúpẹ́ pé àwọn ọba méjèèjì wọn wà ta ní Ọlọ́run fi ọgbọ́n inú àti òye àti ọjọ́ orí ó fi bùkún wọn. Ìrìn àjò sì pọ̀ wájú wa. Àwọn ọba méjèèjì lọ yọ̀ǹgì wọ́n dẹ̀ ṣe rí àwọn ọba wá fáìní lọ sí ìlú mi bálẹ̀ fẹ́ rọba wọn sí. Ọ̀wọ̀ wà, iyì wà, ẹ̀yẹ dẹ̀ wà fún wọn. So inú wa dùn kí àwọn ọba wa kọjọ máa ríra wọn lóòrèkóòrè kọ́ tẹ̀ má máa sọ fáwọn èèyàn pé kọ́ má ya fọ́tò. Ẹjọ́ bẹ bá ríra yẹn má ya fọ́tò. Àbọ̀rọ̀ ya fọ́tò lẹ́mọ ẹ fẹ́ ṣe kárí mi ni. Kẹ máa wọlé kẹ máa jáde kẹ máa kọ́ máa ń gbé ó tẹ̀ ti sú wa gbọ́ àtẹ̀lé bá ká ti káàtù skọ́ọ̀sì lé ní pé wọ́n ti wá títí tó ń ka tó ń gbà tó bá yán ní 1 2 nígbà tó bá yá tó bá rí tó bá ti sọ káàtù tó bá pé orúbà lámà rí wọn lé ní àti rí wọn dájí lọ́la àti lost count. Ìrìn àjò wa ó jẹ́ ká dé ọ̀dọ̀ kábíyèsí bàbá wa Oyèbọ́lá Adéyẹrí ọba Sẹ́yìn tìlú Sẹ́yìn. Bá ṣe balẹ̀ sí ààfin wọn nínú àrìn àjò Omoluabi festival yìí bàbá wọn ní àwọn ṣe ń bọ̀ látọ̀dọ̀ kábíyèsí Oluwoo Ooni. Àwọn dẹ̀ ti pé bàbá wọ Ọ̀nìrìṣà inú ọgbọ́n àgbà lóbi tí ń gbò inú wọn máa dùn nígbà tá a bá ń gbọ́ ìròyìn pé àwọn ọba kan dìde láti pẹ̀tù sí ohun kan tí ò yẹ kó di ogun. Àpèrè lápèrè Olúwo. Ẹ̀mẹ́ pé nílẹ̀ Yorùbá nígbà míì àwọn ọba tó bá wà lórí àpèrè kan la máa fi ń pè wọ́n bí ò ṣe ń pè Ọ̀wọ̀ tí wọ́n jókòó lé àwọ̀ àpèrè tó jókòó tá bá fẹ́ pé Àwùjalẹ̀ ń sìn ẹlòmíràn tẹ̀ ti gbàgbé pé Káyọ̀dé Adétọ́nà ló ń dé Àwùjalẹ̀ bọ̀dọ̀ bá fẹ́ pè á ní Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land Ọ̀nìrìṣà Aláàfin of Ọ̀yọ́. Àpèrè yẹn ló lágbára. Ó dẹ̀ tó àsìkò nítorí pé ọ̀dọ́ a lè máa fi ọ̀dọ́ wa ká máa fi ṣe láńgbáláńgbá torí káwọn èèyàn bá lè máa sọ̀rọ̀ sí wa pé ó ṣe lè máa fi ọ̀dọ́ jẹ ọba. Nígbà míì wọ́n máa ń pè kankan ní youthful exuberance tí ò bá mọ ibi tó yẹ kó mọ limitations ẹ̀ wọ́n á máa rò pé gbogbo nǹkan ló lè fọ̀dọ́ ṣe. Bí wọ́n ṣe máa ń sọpọ̀ máa ń fa àgbàlagbà rọ́mọdé jẹ wọ́n máa ń fi ọ̀dọ́ gan rẹ́ àgbàlagbà jọ́dẹ̀ máa fi rẹ̀ lù jẹ ohun tí Olúwo ń ṣe gan nìyẹn. Ó láwọn ọ̀rọ̀ kan tí ò yẹ kó máa jáde àwọn ọ̀rọ̀ pé èmi ni mo fi Ọọ̀ni jẹ ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó. Mo mọ bàbá Olúwo dáadáa mi ò lọ́wọ́ bá wo lé àmọ́ kò sí àfihàn tá a fẹ́ wọ̀ nílẹ̀ Yorùbá yìí tó máa ní ẹ̀yàgò kò sọ́nà àyà drop message àyà máa lọ ni. Ṣùgbọ́n níbi tá à ń lọ a lè fi wólẹ̀ ká máa jẹ́ kí ìwé forí gbègún ni. Ó ń ṣe bàbá wa Abdulrasheed Àkànbí nǹkan là ń sọ ìwó ni gbogbo òwò ni. Tí ọba bá fi tó bá yájú sí àpèrè Ọ̀nìrìṣà gbogbo òwò ló yájú sí Ọ̀nìrìṣà yẹn. Ọba yẹn kò dàbí aṣojú ni ọba yẹn lè wá bó ṣe ti wùwà. Aṣáára àwọn olóyè Ìwó tó ti lọ tọrọ pé àwọn kan báyìí ṣùgbọ́n káwọn bá wá kí wọ́n máa fẹ̀mí sùúrù sí. Ìṣẹ̀ṣe òun làgbà ohun tó bá wò ó bá wọn lógún state o àfààfààfààfàà pé
gbogbo báwo la ṣe máa gbọ́ sí pé wọ́n fẹ́ fọbajọ́ ní ká máa fa anointing oil ká máa fi ta sí orí òróró ni àbí kọ́ máa kó tẹ̀sùbá sáwọn bá wa lọ́wọ́ pé kọ́ fi ẹ̀sìn wọn kọ́ máa lọ sí pèbí. ṣèbí gómìnà Ògùn state náà wà níbẹ̀ tí wọ́n sáìn ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ibo la fojú wọn sùn sí, ibi tí ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá fẹ́ fà jáde nìyẹn pé tó bá fẹ́ jọba má pò tútù tó bá ti wọnú àpèrè ọba, má fi àpèrè ọba wa má sọ di pope bó ṣe wà yẹn. ẹ lọ ìṣẹ̀ṣe tó máa fi yan ní pope bíi kóòtù ni wọ́n ti dúró wọ́n ti ṣe gbogbo. nísìnyìí ẹ wo pope tó fẹ́ ṣe bínú pósí rẹ́ẹ̀dì gbogbo ẹ̀ wọ́n ti ní ìhà àwọn tó gbé kìrìsìtẹ́nì lé wa lọ́wọ́ nìyẹn o. ìṣẹ̀ṣe wọn ìgbà tó máa sin Queen Elizabeth ẹni bó ṣe ń gbé ẹmọ ẹran tó ń gbé gbogbo ẹ̀ tó ń ṣètùtù, àwa tó wá gbé fún àwa sọ pé aṣọ ti wà nù, àwa lọ mú tiwọn àwa afẹ́ yan gan. tẹ̀sùbá mélòó la lè lò tó fẹ́ dàbí tẹni tó wà ní Saudi Arabia? àwọn gan tó jẹ́ Saudi Arabia tá ń lọ ń bá táwọn bá pọ́n ti wà lé aṣọ bàbá ọwọ́ ní òrìṣà pé a fẹ́ ní gbódù àgbáyé. igbódù ni gbogbo tó lọ ń ṣe yẹn tó ń gbo white àwọn náà ń ṣe tí wọ́n ní ohun tá à ń ṣe yẹn tá à ń mẹ́ran lọ tó ní kàkọ́ amẹ́ran ẹ̀dá ní ìhà ìṣẹ̀ṣe. ọlọ́wọ́n ọba ò kọ ìhà against anybody láyé yìí. ó dá wa Yorùbá, ó dá wa pé tó bá lọ nínú ìwà kìrìsìtẹ́nì wàá rí wa níbẹ̀, bó lọ nínú mùsùlùmí gbogbo tó wà nínú àṣẹ mùsùlùmí pátá ó wà nínú ẹ̀yà ilẹ̀ Yorùbá. gbogbo tó fẹ́ wá lọ́nu kìrìsìtẹ́nì òun là ń pè lọ́mọlúàbí. so kò sí pé kìrìsìtẹ́nì gan pè rẹ̀ lọ́mọlúàbí, àtúnbí ló ń pera wọn. wọn pera wọn ní ọmọ tó lùwá bí. àwọn gan tó gbà àtúnbí kí ló jù nínú àtúnbí àtọmọlúàbí? àwọn ọmọlúàbí ló ju àtúnbí lọ. tó tẹ́ àbá máa wo àròjinlẹ̀ à ti sọ ti wá nù àdẹ̀sọ àpòyà kọ́ ni. so à ń gba bàbá wa Olúwo ọba Abdulrasheed, ó tó àsìkò tá a máa ní kí bàbá wa kó tender apology. wọ́n fi àpèrè Olúwo Ọọ̀ni rìṣà yájú. tí bàbá Olúwo bá ṣe mistake lọ yájú sọ Aláàfin bó ṣe yájú yẹn, ká ní pé Ṣàngó á jáde o, kọ́ má ṣe irú mistake yẹn, kọ́ má ṣe mistake yẹn. Ṣàngó á jáde, tí Ṣàngó bá jáde á bẹ́ orí o, wọ́n lè ní kó lọ gbé orí ọba wá o, kò sí nǹkan lè ṣe sí. torí pé a gbọ́dọ̀ máa yájú dé level yẹn. láyé ìgbà kan wọ́n ti ní Ààrẹ Ọ̀nà Kakanfò yá jáde lọ gbé orí ọba yẹn wá ní. Ààrẹ Gani Adams gbọ́dọ̀ má gbọ́ àṣẹ tọwọ́ tí Aláàfin bá pa, ṣé máa ní àwọn ò ní gbọ́ ni? àṣẹ lọ bá ń pa. ẹ má jẹ́ ká lọ sí ibi tágbára wọ̀. mo sọ pé agbára ilẹ̀ Yorùbá ọ̀dọ̀ Aláàfin ló wà, ibẹ̀ ni gárínsì wa. a dẹ̀ ṣe ní ètò yẹn ká dúpẹ́ pé àwọn tí bàbá tó ṣe yàn àwọn tó gbangba sùn lọ yẹ ni. modernity ò sọ pé ká sọ civilization. Yorùbá civilization ó wà more modern ju the European civilization lọ. a ti wà civilized. àwa la kàn fi ọgbọ́n wa ta fi sórúkún ta rò pé àríran tẹ́lẹ̀. ìríkùrí tó fi wá rí tó ń fojú wa wèmọ̀ ló dàbí ìgbà rẹ̀ pé aṣọ tí wa gan táwa gangan bọ́ sílẹ̀ àwọn fi tòyìnbó máa fi compare. lẹ́ni tí wọ́n bá dúró ní ìdúró tí wọ́n kí wọ́n dúró, a nílò pé ká máa dúlógún. ní àsìkò tá a wà yìí ní orílẹ̀-èdè Nàìjíríà, ọmọ wa ló wà lórí àpèrè pírẹsidẹ́ǹtì. ṣọ́run ọba wa lè pàṣẹ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé wá sí bíbá láàárọ̀ la a fẹ́ rí ẹ láàfin, tó o dẹ̀ gbọ́dọ̀ lùlù pé bí àmì kan bọ̀ dá wá a fẹ́ rí ẹ. ìyàwó pírẹsidẹ́ǹtì fẹ́ lọ sí ọ̀dọ̀ kábíyèsí Ọọ̀ni rìṣà, àmì tó wà níbẹ̀ ó ju àmì tó wà ní báràkì Iléṣà lọ. so kí ni ìdùnnú wa? òun la ṣe ń sọ pé àṣẹ lọba ń pa. wá fẹ́ gbé agbára padà sọ́dọ̀ àwọn ọba wa. wọn fi pírẹsidẹ́ǹtì wọn fi gbága o, kọ́ lè jẹ́ kí pírẹsidẹ́ǹtì wa mọ̀ pé digbí máa wà lẹ́yìn ẹ̀, ṣùgbọ́n ajá tó máa gbófin olóde kò ní stove agbófin kó máa sọnù. wọ́n gbọ́dọ̀ sí pírẹsidẹ́ǹtì nígbẹ́rẹ́ pàkọ́. pírẹsidẹ́ǹtì wa ti ń dà bíi the prodigal son, bíi ọmọ onínàkúnà. ẹ má bínú tẹ́ pé àwa ń fi dá wa fún pé kó máa lọ ṣe nǹkan tó ń ṣe o, tó bá dé a tún máa wọṣọ yìí fún pé kí ó ti dé o. Nàìjíríà ò ní sùúrù tó yẹn o. ká tètè pé ṣàkíyèsí 8 years
tó jẹ́ titi Yorùbá máa lo 8 years wá pé bó bá ṣe bó ìgbà tó bá dóbólúgbó dé bá rẹ̀ sáwọn tó bá dé ní kálukú àwa ní sọ pé àsìkò 8 years wá tó yẹ kí a lò 2 years là ń lò lọ yìí nǹkan tó yẹ kó jẹ́ mùdùmúdù ìjọba àwarawa ààbò àárí wọ́n pa lágbájá kò sí ọba kankan tó sọ pé kí a tẹ̀fẹ́ investigate báwo ni chief of army staff tẹ́ pé òun ló ń ṣíwájú ogun tó wá jẹ́ ọmọ Yorùbá rí báwọn ẹbí ẹ̀ ṣe ń sunkún gbà tí lágbájá kú ni ṣé bá ṣe máa wò náà nìyẹn ni wọ́n máa dún màrúmàrú mọ́ wa àwọn ta ló tó bẹ̀ nílẹ̀ Yorùbá láti dún màrúmàrú mọ́ tá a bá dúró ní ìṣọ̀kan lónìí president gan inú àádùn láti wálé nínú ìṣọ̀kan wa ìdàgbàsókè àbá wa nínú ìṣọ̀kan wa àjèrè Nàìjíríà nínú ìṣọ̀kan wa a rí ètò ọ̀gbìn a rí ṣe a ní ètò àti ọ̀wọ̀ táwọn máa bọ̀ fúnra wa tí ọ̀pọ̀lọpọ̀ oore wà nínú ìṣọ̀kan wa. Gẹ́gẹ́ èmi ní National Legal Adviser OPC Worldwide Frederick Fasehun èmi tí mo tún àti tún òfin OPC kọ nínú Supreme OPC Constitution OPC ò bá jẹ́ 1000 denomination la pè wọ́n sí it's still one OPC bí Kristẹni ní ìṣẹ̀lẹ̀ wà ń bẹ̀ Apostolic wà ń bẹ̀ Deeper Life wà ń bẹ̀ tó bá ń wù ẹ́ láti lè ṣe o lè dẹ́ka tiẹ̀ sílẹ̀ but that OPC is still one ojú ẹ̀ làwọn àfi ń rí pọ́n pín yẹ́lẹyẹ̀lẹ́ mọ́ wọ́n ń bọ̀wọ̀ fún wọn ní àwùjọ àbẹ́ títí OPC tó yìnbọn tira wọn rí mọ́ ni kò sí mọ́ so ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ àná àìtí ìgbàgbé ọ̀rọ̀ àná ò jẹ́ ara ẹni bá ṣeré o a gbọ́dọ̀ sọ pé gbogbo nǹkan ń lọ ní ìrọ̀wọ́rọsẹ̀ ẹgbẹ́ ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá àgbé ẹgbẹ́ wa kò ń ṣe ẹgbẹ́ nítorí pé bí association ìran ilẹ̀ Yorùbá làwa dúró fún ìran là ń ṣojú fún so ó bá jẹ́ Yorùbá Christian Yorùbá Muslim Yorùbá abọ̀rìṣà Yorùbá àfáàní tẹ̀bílíkì ni Yorùbá ni ẹ́ ìṣọ̀kan kò ń ṣe pé a fẹ́ máa lọ ṣẹlọ wípé ọbẹ̀ ìṣọ̀kan la fẹ́ ṣe láàárọ̀ yẹ jẹ́ ká jẹ́ o no ohun tá à ń pè ní ìṣọ̀kan ò sí pé pọ́lísì tá a bá gbé kalẹ̀ sílẹ̀ báwo ló ṣe lè jẹ́ mùdùnmúdùn gbogbo wàtájà aráàlú tó bá ní ìṣọ̀kan wà léni tí ìṣọ̀kan bá wà láàrin àwọn ọba wa gan tó wà lọ ń pa gbogbo àpapọ̀ níbi tó bá ní pé ìbíṣọ̀kan wọn ti dé kọ́ wá ní ìṣọ̀kan káwọn àtajà aráàlú ta lọ gbàdúrà fún ìṣọ̀kan wọn tó dé tá a bá ṣe ń gbàdúrà fún ìṣọ̀kan wọn làwọn máa gbàdúrà pé kọ́ máa mí sí àwọn àtajà aráàlú kó má di pé wọ́n wọ́ yẹ̀wù tán àmọ́ tó ṣẹlẹ̀ ń bẹ̀ láti ń sọ pé àwa tá à ń gbàdúrà sí tá à ń ṣiṣẹ́ pé gbogbo nǹkan yìí fún àǹfààní àwa ìran Yorùbá ni kí wọ́n mú gẹ́gẹ́ bí ìfẹ́ tó so wọ́n pọ̀ gẹ́gẹ́ bí ọ̀n lọ láti Ìbàdàn dé Ifẹ̀ ń sìn ṣé ó dìgbà tó bá kọjá bíríìjì Ìgbọ̀ngàn ni kó tó mọ̀ epo ti kúrò lọ́yọ̀ọ́ ni ó lè mọ ilẹ̀ Yorùbá yẹn náà ló ń rìn lọ títí tó máa fi dẹ́kọ̀ ọkọ̀ á sì máa balẹ̀ pé ilẹ̀ Yorùbá ló ń rìn lọ in fact tó bá rí welcome to Ogun State ńgbà míì ẹ̀rí pọ́n ti yàn signboard yẹn kúrò hotel mọ̀ bóyá goodbye to Èkìtì ló ń lọ mọ́ǹsìn kò sí ní consciousness wa mọ̀ because a ti rí pé ilé kan náà ni gbogbo wa jọ wà so ẹ̀mí yẹn àti bọ́lẹ́dùmarè ṣe gbé wa sí aṣíwájú òun la ṣe ń rọ àwọn èèyàn wa ẹ má múra wọn lọ́ta ìṣẹ̀lẹ̀ bọ́ ṣe wà yẹn wọ́n pín kérébù wọ́n pín Amadíà wọ́n pín ẹgbẹ́ olùyàn ń dálẹ̀ tí wọ́n ń pín lọ́ndà Awólọ́wọ̀ gan dá ẹgbẹ́ nílẹ̀ wọ́n pín sí Afẹ́nifẹ́re dá tiẹ̀ lẹ̀ wọ́n tún pín sí Renewal Yorùbá Council of Elders dé àwọn kan tó ní Council of Yorùbá Elders ọjọ́ òun la fẹ́ sọ pé nǹkan kan ò ní ṣe ṣùgbọ́n tá a bá wò pé pínpín yẹn ṣé pínpín àǹfààní ni ìgbà míì ká pín ìgbà míì ká lè fi lè bá a lè tún fẹ̀ sí ó máa ń jẹ́ àǹfààní ju pé ká kàn máa wo pínpín yẹn pé ṣé pínpín yẹn ò má advantage wa pínpín tó OPC wà lénìí ó jẹ́ kí OPC gan wà decentralized wọ
àwọn bòmíì tí OPC go ò lè fẹ̀dé ńgbà míì. Kò ṣe pé pípín tó bà OPC jẹ́ ni o, ṣùgbọ́n nítorí pé wọn ò tí ì jọ ṣe united meeting lẹ́ẹ̀kan ò jẹ́ ká mọ ibi tó ní kálukú wọn fì sí, torí pípín oró ni ìjà lọ fi túká láàrin ẹ̀yìn ara wọn. A dẹ̀ fẹ́ pé kó dàbí nǹkan tí ó jẹ́ ìdùnnú fún wa. Bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò báà náà ṣe jẹ́ ọmọ fún wọn yìí, wọ́n ń pọ́n wa lé, à ń ṣọ̀tá fún wọn, a máa ń gba ọgbọ́n lọ́kọ̀ọ̀kan àlọ́bá wọn. Wọ́n ní Hasan ohun tó ń ṣe yìí wo ó kù díẹ̀ káàtó, eléyìí àwọn bàbá yàn nígbọ́ o, eléyìí jẹ́ ká ṣe báyìí. A lọ yọ ọgbọ́n, tá a bá gbọ́ ọgbọ́n lọ́gbọ́n ló máa pàgbàlagbà ń wé ìlà náà fi ogun ètò lò tó ń pé òkè tá a bá lọ báyìí tá a lọ báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká tún rí báyìí, tẹ́ bá wo báyìí nǹkan ṣáà lè tún rí bẹ́ẹ̀. Kò sẹ́ni tí ọ̀rọ̀ ìfẹ́ ilẹ̀ Yorùbá ò mú lọ́kàn. Ẹ bá rí gbogbo wa lẹ́yìn ilẹ̀ Yorùbá tó bá máa fi kà wá ní 100%, 99.9% gbogbo ọmọ Yorùbá ní ìfẹ́ Yorùbá wà lọ́kàn ẹ̀. Ṣùgbọ́n àìdàfẹ́ yẹn papọ̀, ọjọ́ tá a bá rò fẹ́ wa pọ̀ tó di ìfẹ́ so wá pọ̀, la máa tó mọ̀ pé ilẹ̀ Yorùbá ti gòkè àgbà. Gbogbo ni mo fẹ́ ti wà látàláyé ti dáyé. Ìgbìmọ̀ tẹ̀ ló pa Awólọ́wọ̀. Àìgbọ́n Akíntọ́lá ló jẹ́ kí ó bìlíìfù pé tóun máa rán Awólọ́wọ̀ lọ sẹ́wọ̀n òun náà lè padà dọba. Ìgbìmọ̀ tẹ̀ ló jẹ́ ká tanra wa nítorí agbára owó àti ipò. Tí a bá fi àwọn ọ̀wà rìkíṣí sílẹ̀, à á sọ ipò wa nù lẹ́lẹ́ẹ̀kejì. Ọlọ́run fún wa láǹfààní láti tún ní opportunity míì lélẹ̀. Tí Ìgbò bá rí opportunity ta níyì, ẹ má gbà wọ́n lọ́gàá o, wọ́n á kọ́ wa bọ́ ṣe ń ṣòṣèlú. Tá a rán gbà gbọ́n àmọ́ òṣèlú ṣe ni, ṣáwa táwọn ṣòṣèlú ọ̀tẹ̀. Ríra wa 2 years aṣíwájú Omoyín sọ pé àsìkò ti tó. Buhari bó ṣe wà ń bẹ̀ yẹn ó ń lọ Katsina, ó ń lọ bá Sókótó, àádẹ́jókòó sórí ẹni tó bá débẹ̀ á sì ṣe ránkà dédé. Tó bá ní wọ́n fẹ́ tó bá ṣe fídíò la máa ṣẹ̀rí lórí àga, bọ̀ tó bá kọ́ débẹ̀ orí ẹni làwọn sẹ́nétọ̀ wọn jókòó sí. Ẹ jẹ́ káwa náà padà sí ìyẹ̀wò. Òun ní ìrìn àjò yẹn làwa náà fẹ́ rìn yìí. A pe President Bola Ahmed Tinubu, picture wọn leléyìí, a ti kọ lẹ́tà sí wọn pé bàbá Tinubu a nífẹ̀ẹ́ yín o, àwa yìí ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá nígbà tó di kàráǹgídá ẹgbẹ́ wa dúró tán, àgbà 1 naira máa ń sọ kọ́ máa gbọ́ táwọn tó já múgbálẹ́gbẹ̀ẹ́ tó bá náà fún wa ní owó kọ́ jáde síta. Ẹgbẹ́ wa jáde tán fún ìran Yorùbá, la jáde fún pé iye a lè filẹ̀kẹ̀ sí ìdọ̀mọ ẹlòmíràn bí ọmọwọ̀ tó wá ṣèdí bẹ̀rẹ̀ nìyẹn, òun tó wá ń dúró déédéé, a dẹ̀ dúró tán. Nígbà kí ló já dúró tán? Wọ́n sọ̀rọ̀ náà Abẹ́òkúta náà là ń padà lọ yìí. Ibẹ̀ láti fẹ́ ṣe 7th edition yìí. Wọ́n ní Yorùbá ló kàn. Wọ́n ní láàrin Yorùbá náà àwọn ní ó kàn nínú ìran Yorùbá. Ẹ̀mọ̀ pé dàbí kí wọ́n lo circumference kó wá tó wá mú point of kíní kó tún fi gún pò òun ni ó kàn nígbà ṣe pọ̀ tó ńlẹ̀ Yorùbá lè ní. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó dàbí architect ni tó fẹ́ tún lé kọ́. Ó dàbí ṣe ti rí tíjọba bá fẹ́ tún àdúgbò kankan bí títa ríru ni àkọ́kọ́ bàbẹ̀ jẹ́ alẹ́ àwọn èèyàn. Àwa gan ta jẹ́ ibi àjàfọ́tọ̀ ẹ̀mọ ènìyàn, àwa la kọ́kọ́ máa bọ́ síta láti lọ fi ẹ̀rúnú hàn. Ó kí tẹ́ bá tẹ̀ máa lé wọn fún wọn sí ibi tó máa jẹ́ kọ́kọ́ wọn balẹ̀. Kò sí pé ta bá fìjọba lẹ̀ ìjọba ò ní ṣe bó ṣe wọn, ṣùgbọ́n ẹni tó kọ́lé tó fẹ́ túnlé kọ́ kó tún máa rò ó pé tí bá ṣe ń túnlé yìí kọ́, ṣé omi umbrella àwọn nǹkan tí ò ní jẹ́ kí ìrora bá wọn tó ń túnlé yẹn kọ́ fún ṣé òun ti pèsè bí first aid. Nítorí pé ẹni tó fẹ́ gún ní pé ó fẹ́ develop yẹn tó bá máa fún ẹni yẹn ní nǹkan tó máa fi rá díẹ̀díẹ̀ pé máa fi grease yẹn ni ò tó, pé grease yẹn ò sí o. Ọ̀nà tí wọ́n ń gbé grease yẹn gbà tó ń pè ní palliative. President fẹ́ ṣe palliative wọ́n bá jẹ́ torí pé kò sí ètò tí palliative yẹn máa fi dé ìgbèríko.
wọ́n fẹ́ ṣe palliative lórí ìrẹsì ọdún kan máa lọ sí custom àwọn èèyàn mẹ́wàá ló kún custom office torí ìrẹsì 10,000 irú ìrẹsì wo tún ní ṣé ìrẹsì tó ti pẹ́nu kọ̀ńténà lọ́dún kan máa lọ sí fáwọn èèyàn not àti Nàìjíríà lè ra gbogbo ìrẹsì Thailand owó tọ́nà ń fi sí nkẹ́ wa ṣé ó táwọn olórí wa jí ni afẹ́ká rẹ tiẹ̀ lọ bá wa gbowó tó jí ó lè gbowó létí wa o ṣùgbọ́n nǹkan tó tí wọ́n bá jẹ́ nǹkan rẹ pé ó máa fa ìrọ̀rùn fún àwa mo máa sọ fáwọn èèyàn mo ní a ní 47 trillion naira budget ààrẹ ẹ mú 6 trillion bó ṣe kéré 6 trillion yẹn ẹ ra báàgì ìrẹsì of 6 trillion naira ẹ kó wá sọ́jà ẹ má fún wa lọ́fẹ̀ẹ́ o àfẹ́ oúnjẹ ọ̀fẹ́ o torí káwọn èèyàn má kà á fún campaign ẹ kàn fi wá crash price nínú ọjà pé federal government àmọ́ ní ètò kan tá a kọ fún federal government pé wọ́n ní food bank táwọn èèyàn á máa lọ bí first stage lọ ra bag of rice ní 10,000 ẹ má jò ó tán tó bá ṣe ń débẹ̀ NIN ó ti tẹ̀ ó lè lọ ra lẹ́ẹ̀mejì wọn á ká ẹ mọ́ bẹ́ẹ̀ tó fẹ́ dìbò lẹ́ẹ̀mejì ní orúkọ ojú àhán àmọ́ ẹ ló lè ẹ máa tà fún ní kálukú bó bá ṣe ń dé bó bá ṣe ń tán ẹ máa kó wọlé 6 trillion yẹn kó tó di another 2 years president ẹ jèrè 30 trillion because àwọn èèyàn á máa rà lówó pọ́kú n tẹ́ fẹ́ achieve pẹ̀lú distribution of palliative tẹ́ máa kó fáwọn olóṣèlú at the end of the day á pín fáwọn mọ̀lẹ́bí ẹ̀ òun gan tẹ́ pín fún pé kó lọ ṣe kíní á lọ ra báàgì míì á gbórúkọ ẹ̀ sí àwọn náà á tún lọ tún campaign fara tiẹ̀ ẹlòmíì gan wá tún wá lọ já báàgì tẹ́ fún yẹn á bẹ̀rẹ̀ sí lọ rí báàgì abẹ́ lọ máa tà láàrin ọjà tẹ́ má jẹ́ kẹ́nìkan tọ̀ yín tó tí president tí wọ́n bá mú yẹn kúrò lórí ọ̀wọ́n gógó oúnjẹ Ìgbò ń pariwo kò sóúnjẹ policy 2 years yìí pé à ń gbé pé wọlé à ń ṣe gbogbo ẹ̀ yìí kò kọ́ ẹni tó wà ní Òṣòdì so tí president bá mú yẹn ṣe kó máa gbọ́ bá ṣe ń sọ yìí torí pé ìrọ̀rùn gí ni ìrọ̀rùn ẹyẹ kí ètò ààbò kó má fi dáhùn military wa nìkan kó pé àwọn local security kan dá national joint security network sílẹ̀ òun là ń sọ láti ilẹ̀ pé tó bá dá sílẹ̀ kó dẹ̀ empower pẹ̀lú owó tùlùtùlù ẹ mọ owó ìsẹ̀yìn ló mọ ra wọn lè ẹ gbàgbé bó ṣe lọ army tọwọ́ green yẹn ìmí ni wọ́n ti gbà bọ̀dé ṣé àwọn Boko Haram tó lọ recruit sínú Nigerian army tó pè ní recadilization àbíkẹ́ ló ń pè táwọn tó ti kó wọnú army wa la fẹ́ ní kó wá protect wa ni tèmi torí pé wọ́n kó àwọn army burúkú wọ south west nígbà bàbá Awólọ́wọ̀ ni Awólọ́wọ̀ complain against pé kọ́kọ́ àwọn army yẹn kúrò ló di ogun dè ní ìtọ́ padà kó àwọn army yẹn wọlé ibo náà ti rí àwọn army yẹn ti bá àwọn tó kàn wọṣọ fún nínú oko tó ní kó máa lọ gbé ìbọn kó máa lọ ṣe uniform ni tẹ́rù ẹ̀ látún máa jẹ́ kó tún ṣẹlẹ̀ sí wa ni so local security kan fi sí kan nationalize ẹ̀ pé local security under one umbrella ni gbogbo wọn wà so that tí wàhálà bá ṣe ń ṣẹlẹ̀ ní ìròmì gbogbo mi ló peace everybody ọmọ kó bí 100,000 local security lọ president ti Burkina Faso wọ́n pe bọ̀bọ̀ kan ní Gaddafi ológun bíi òun ló fi ṣe chief security ẹ̀ o kò ṣe pé kò mọ̀ pé wọn ò lè má ṣe kínní a ní ohun tó ń pè ní agbára ló ń jẹ́ bẹ́ẹ̀ tá a bá lò ó tó dá yẹn sílẹ̀ president á ti solve ọ̀rọ̀ àwọn Benue àti Port Harcourt àti Plateau wọ́n pààyàn lẹ́ni èèyàn kan máa kàn bọ́lẹ̀ ní ilẹ̀ yẹpẹ̀ yẹn ló kàn máa fẹ́ nǹkan sí pé ẹ̀ tún jẹ́ èèyàn mọ́ ẹ̀ tẹ́ bá ṣe ń dé báyìí tẹ́ ń wọ orí ilẹ̀ yẹn kẹ̀mọ́ kí ilẹ̀ yẹn máa gbé yín mìíràn lágbára ẹ̀ kí ló ń jẹ́ pé kíní ṣùgbọ́n torí pé wọn ò fáwọn ẹni náà ní ààyè láti explore kò dẹ̀ sí motivation fún wọn pé kábàtẹ̀ lọ lo agbára wa ṣé wọn ò ní wá kára mọ́lé lọ́la ṣé wọn ò ní wá rò pé nǹkan kan ṣé gbogbo kíní yìí tí president bá mú yẹn a mọ̀ pé ó ti dá local government autonomy sílẹ̀ kí ní àǹfààní local government autonomy tí àwọn gómìnà wa bá tún àṣẹ wọn pa gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ tó jọmọ Yorùbá
nígbà tó dá local government autonomy lẹ̀ ló ní pé gbogbo local government Ọ̀yọ́ kan lọ dá dúró pé wọn ò sí lọ́ndà local government structure àbí kí argon mọ̀ pé wọn ò fẹ́ lo structure local government autonomy. Ṣé ẹ máa ní kí Ààrẹ lọ arrest gómìnà Ọ̀yọ́ kan wá declare state of emergency wọn ní pé kí nítorí wọ́n ṣe ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀? So torí pé àwọn ọba wa làwa ṣe ń sọ pé tó bá wà àwọn nǹkan míì wà tẹ́ pé nílé láti máa sọ. So gbogbo ẹ̀ pẹ̀lú ibi tí president ti bá dé, a lè sọ pé kò gbìyànjú. Ẹni tó fẹ́ ṣe àtúntò tó ń ṣiṣẹ́ tó ń ṣe inú ẹdìyẹ láàgbó ìrànràn ẹni òjá rí. Gbọ́n nítorí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ púpọ̀ ní wọn ọ̀jẹ̀lú ni wọn ò fẹ́ sún wọn fi gbogbo wọn mẹ́wẹ̀ẹ̀wá báyìí lọ́ fi ń kó ìjẹwọ̀bíà pé wọn ò wíṣà rẹ pé wọ́n ti rò pé ẹ̀kan tààrẹ máa wá lélẹ̀. Púpọ̀ nínú wọn mélòó ló lè jáde lọ campaign fáàrẹ ní àdúgbò ibi tó ti jáde? Púpọ̀ nínú wọn mélòó tó jẹ́ mínísítà lọ́ndà rẹ ló lè wá sí state ẹ̀ wá dúró pé èmi minister for steel àbí kinní kan nǹkan báyìí ní kẹ́ tẹ̀lé mi o? Wọn ò lè ṣe é torí gbogbo tí wọ́n rí gẹ́gẹ́ lọ́ndà rẹ wọ́n rí gẹ́gẹ́ bí àǹfààní. Ààrẹ gangan fúnra ẹ̀ ti fi àyè lẹ̀ jù, kò fojú ẹ̀ báyìí kò fi bá dé ojú ibi tó ń rán wọn lọ. Awólọ́wọ̀ máa tẹ̀lé ẹ débi tó ń lọ ni ó tún máa jẹ́ ààrẹ mọ kíní yẹn ṣe kó wá yà mí lẹ́nu. Ààrẹ Tinubu máa rán ẹ ní nǹkan á fi èèyàn bíi méjì mẹ́ta á tún fi mọ́nítọ̀ kó tó fẹ́ lọ ṣe yẹn, ṣé torí ọ́fíìsì yẹn tóbi jù ni? So wọ́n gbọ́dọ̀ ní monitoring mechanism. Kò ní pé kọ́kọ́ lọ́ọ̀chì tó bá ṣe lọ́ọ̀chì nǹkan kan ààrẹ máa ń pè nǹkan táwọn ti lọ́ọ̀chì yẹn ó ti dé bá onírí tẹ̀lé kò dé bẹ̀rù ààrẹ o. Tẹ bá fẹ́ jẹ́ kí àwọn iṣẹ́ yín work ẹ wá bá wa ethnic nationalities tá jẹ́ ethnic nationalities leader ẹ gbà wá gẹ́gẹ́ bí amúgbálẹ́gbàá àgbà salary. Thank God ààrẹ ti dá development commission lẹ́ti gbogbo region. Southwest development commission àwọn afẹ́ jókòó tí a fẹ́ wo ire ńlá nìyẹn bí regional government nìyẹn ní àpapọ̀ ìjọba ni. Wọ́n ti ààrẹ ti pín ìran ẹ̀yà oníkálùkù ti pín sọ́nà 6 tó bá ṣe ohun Ìgbò nìkan lọ ṣe tiwọn. But ti Southwest olókun àwa ká ṣe ń ràn àwọn ọba wa ẹ jẹ́ ká jọ fojú wò support a bá máa fún láti jẹ́ pé ó máa kó wa pọ̀ because kò easy kí ààrẹ lọ dá policy yẹn policy tá ààrẹ dálẹ̀ ó dàbí pé kò lọ dá Ìgbò yàtọ̀ sẹ́gbẹ́ kan ó mọ̀ pé àwọn pípì yóò fẹ́ dé ní wọn dìbò fún ẹ o òun tún create opportunity fún wọn láti consolidate ni ẹni tí ò bá rore ò lè rorú kan bẹ́ẹ̀ yẹn. So inú wa dùn pé bí ààrẹ ṣe ti lo ọdún 2 ara wọn àǹfààní a dẹ̀ rí ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀. Òróró òtura ààrẹ kò tí ì kàn wá lára o ẹ̀kàn jẹ́ ká máa róróró yẹn dá sí wa lára jẹ́ ó tù wá lára. Ẹ máa wo pé owó tẹ̀ ná 6 million tí mo kọ̀ ra fàálẹ̀ yẹn ẹ̀yẹ dánwò tí tó bá ní work. Ẹ má fún wa lóúnjẹ ọ̀fẹ́ pé December ló ń bẹ jẹ́ ká lọ máa pín oúnjẹ ọ̀fẹ́ fún ẹ dá bag of rice ní 10,000 naira per 50 kg. Rice yẹn ẹ lọ rà ní ibi tó ti ṣìpù jù ẹ yọ ilé ìjọba ẹ yọ duty kúrò ń bẹ ẹ yọ gbogbo ẹ kúrò ń bẹ ẹ yọ import duty ẹ yọ everything gbogbo machinery tẹ́ fẹ́ fi gbé láti airport wá síbi tó wà tó ń bọ̀ yẹn àti bẹ́ẹ̀ ṣe máa distribute ẹ̀ yẹn silos àti gbogbo ibi tó fẹ́ distribute àtàwọn tó fẹ́ bàgẹ̀ ẹ má bàgẹ̀ lórúkọ yín ẹ kàn pé Nàìjíríà ni ẹ kàn pé Nigeria rice ẹ tó bá dé ọjà Nigeria rice mo fẹ́ má ta cap rice àbí Thailand àbí kí ló ń wà káàkiri àwọn rẹ̀ tó máa ń pè yìí tó bá ṣe débẹ̀ wà á rí Nigeria rice yẹ standard rice dẹ̀ ni kò ń ṣe rice tó máa pòkúta ẹ má fún wa ní rice tó ń pòkúta until tí oúnjẹ bá ti wọ́pọ̀ ta ti mọ̀ pé importation yẹn ó ti stabilize láti jẹ́ pé àwọn ọ̀gbìn nǹkan tá à ń gbìn lé ó bára wọn ní gégé àwọn oko tẹ̀lẹ̀ fẹ́ máa invest lé lórí ẹ má jẹ́ kó jẹ́ oko aládàáni o oko aládàáni lẹ́ ń kówó lọ o kò dẹ̀ sérè ibi tẹ́ bá kówó lọ pẹ́ lọ kówó ìjọba lọ fún aládàáni ò ní rántí mú change wá fún yín àrùn pòun ti jèrè ní o ẹ má kàn fi ìjọba kọ́ wá fi yín pàtó pé àwa la fún wọn ní tractor aládàáni ò ní sọ pé kí ó ti kà á gẹ́gẹ́ bí surplus
àbí gbogbo fáàmù tó bá sanjọ́ dálẹ̀ lè débẹ̀ kẹlẹ́ ọmọ yẹn kan bẹ̀ wọ́n ní tiẹ̀ mẹ́wọ̀n kámákátẹ́ fi yẹn fi júwe ààrẹ àná nìyẹn. àdẹ lè sọ because èmi máa ń fẹ́ jẹ́ kí òtítọ́ ọ̀rọ̀ dúró pé ṣé gbogbo fáàmù yìí gan tí Ọbásanjọ́ gbà ibi ìlú àwọn èèyàn kan iṣẹ́ Ọbásanjọ́ gan ń sọ ẹ̀tọ́ fáwọn ìlú àbí wọ́n ń jèrè fáàmù yìí gan gbà mí ṣebí fáàmù ìjọba ní kí ló dé tíjọba ṣe máa ń gbójú kúrò lórí nǹkan tó bá jẹ́ òtítọ́ ọ̀rọ̀ ìjọba ò sí fẹ́yàn kan tí a bá lọ wo ọ̀rọ̀ àná tí àmọ́ bá ṣe máa tún tò tẹ́lẹ̀ mi bá tún máa débẹ̀ tí àwọn ẹ̀yà mi bá débẹ̀ àwọn náà ṣe irú ẹ̀ so tí ààrẹ bá tún yẹn tò tó gbé ọ̀rọ̀ oúnjẹ tó yanjú ẹ̀ tí gàrí ò wọ́n àwọn gàrí tó lọ ń gbé ní pákí ẹ lọ bá wọn olóko gàrí tó bá ti kọjá òṣùwọ̀n 10,000 naira for 50 kg bag kò jẹ́ pé ẹ̀rẹ̀ fẹ́ ta 10,000 kí ni support ẹ̀ fáwọn farmers yẹn kí ni contribution yẹn gbọ́dọ̀ ní contribution tó máa jẹ́ equity bí tó bá lọ yáwó báǹkì wá ṣáà ní ìtúwọ́n náà fẹ́ múlẹ̀ báǹkì á ní kó provide 30% bó máa jẹ́ gbèsè bí ó jẹ́ gbèsè wàá mọ̀ pé òun náà máa fi kọ́lẹ̀ ẹ̀yin náà fi kọ́lẹ̀ ẹ bá wọn àwọn Àgbẹ̀kọ̀yà mo bá olórí àwọn Àgbẹ̀kọ̀yà sọ̀rọ̀ lọ́yọ̀ọ́ mo ní kí ni iṣẹ́ yín tẹlọ́ṣọ́ ilẹ̀ àbí tẹlọ́ṣọ́ security àwọn onílé wọ́n pè ní Àgbẹ̀kọ̀yà oko mélòó lẹ́ ń ṣojú fún àwọn ọmọ wa tó ń mu Colorado yìí àwọn olóyèkẹ́ lọ máa mú ní yunifásitì kẹ́ máa try láti gbé wọn wọnú oko ẹ jẹ́ kí wọ́n rí gẹ́gẹ́ bí business tó lè pa owó díẹ̀ ìbọn mọ kan Haúsá ni mo lọ ń mú ẹ̀yà ẹjọ́ ní president fóun ní $230 million pé kẹ́gbọ̀dì lọ máa register pé láti lè máa export òkòkò òun rí òun wọ́n fòun ṣèpolówó ni kò rí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ààrẹ kò rí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn bó ṣe easy fóun torí 230 million tó tẹ̀lé yín lọ sí Iraq àbíbo lẹ́tí lọ sí Saudi Arabia ní ráìdà tẹ́lọ ti ṣe mítì tó wá tẹ́wá dé tó wá ló wọ́n ń pa òfin ló fáwọn pé òun rí $230 million ààrẹ àwọn ò nídìí $230 million ẹ̀kọ́ ṣáà máa fún àwọn ọmọ orílẹ̀-èdè wa ní $1,000 ó ti tó wọn wọ́n export wọn á mọ kọ́tà lè export resources ni ò sí Bank of Agriculture tẹ́fi ṣótìrín sí ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn ọ̀dọ́ yẹn kò ṣe kókò máa gbowó kọ́ máa lọ́ club kọ́lẹ̀ fi wọ́n ṣe o ẹ máa fà wọ́n létí because púpọ̀ nínú wọ́n wọnú ìjọba yìí ló gba ọ̀dọ́ láyé jù ẹ gbàgbé báyìí fẹ́ sọ tọ́dọ̀ gbogbo 60% 65% ti kédà tó wà nínú gọ́ọ̀mẹ̀ntì ọ̀dọ́ ló pọ̀ jù ààrẹ mọ tó ń ṣe kó tó dé ló sọ pé ọ̀dọ́ lòun fẹ́ hand over fún tó bá tẹ̀ máa hand over ààrẹ lè hand over fẹ́mi mo tó gbangba sùn lọ́yẹ̀ èmi náà lè ṣe à ń fi ń sọ ni ṣùgbọ́n torí pé ìrìn àjò lẹ Yorùbá ìrìn àjò Nàìjíríà ká wá mú ọ̀rọ̀ lọ sọ́dọ̀ àwọn tó ń pète pèrè pọ́ fẹ́ gbàjọba lọ́wọ́ yín òtún fẹ́ tẹ̀ ní àwọn ìyẹn kò sí ìrántí nǹkan táwọn sá àyà dìbò ní bó ṣe yẹ kí ọ̀rọ̀ wa lọ gbogbo wa náà kọ́ la ètò ààrẹ nígbà tí Akwa Ibom gómìnà bá ní pé tó jẹ́ PDP tó lóun lọ́mọ òun lòun máa endorse tó kọ́kọ́ jáde láti endorse president gómìnà Èkó gan ò tí endorse president gómìnà Èkó kò tí endorse president èmi rò pé bí president ṣe wà endorse yẹn by Akwa Ibom Sanwó-Olú àti sáré pé gbogbo ìjọba ẹ̀ pé òun náà o mo ti endorse president yìí o mo ta fẹ́ jẹ́ nìyẹn Ọ̀yọ́ mo ti endorse president yìí o kí ló ń fò ṣèlú ṣe ohun tó lè ṣe èmi náà lè ṣe jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ kò dìgbà tí ẹ bá pè lórúkọ pé wọn ló wà ń bẹ ẹ tó wà ń bẹ yìí kàtẹ rí kápátọ rí lẹ́yìn ọdún mẹ́jọ kájọ wò pé òkè kọ́lọ́run lọ́ra ẹ̀mí ni kọ́lọ́run fún baba ní àlàáfíà but ohun tó máa dífà second term yẹn bàbá mi ò lè tàn yín ohun tẹ bá gbé nílẹ̀ tẹ bá gbé sílẹ̀ sí ilẹ̀ máa ká o ẹ lè gbé kòkó tẹ́lẹ̀ fẹ́ lọ ká pọ̀pọ̀ tẹ bá gbé sínú ayé àwọn èèyàn nísìn tí ọdún kan tó sì wà nílẹ̀ yìí òun sì tó aṣẹ́gbẹ́ o ẹ ti gbìyànjú ẹ ti sáré Nàìjíríà ẹ sáré àwọn aráàlú Nàìjíríà ẹ jẹ́ káwọn aráàlú rí ẹ má rò pé kọ́ lọ máa ṣe program ẹ lọ wá àwọn ẹgbẹ́ kan ẹ má go ẹwọ́ fún ẹgbẹ́ ẹni tẹ bá ń kàn kó fún ẹ empower ẹni tó bá wà ní bí 6 million vote a ní data kan ìyẹn kọ́ lọ fi ń ṣe o ẹni tó ní 6 million database
kò mọ tí tó wà nínú ẹgbẹ́, kò mọ tó fẹ́ jẹ sùn nínú ẹgbẹ́. Tó bá kówó lé lọ́wọ́ gan, ṣóun gangan lè tọ́jú wọn. So kí ààrẹ kó bá wọn ọba jókòó, kó empower regions tó dálẹ̀ yìí, kó kówó tùlùtùlù sí Regional Development Commission tó dálẹ̀, kó wá máa wo competition, kí ni à ń compete lé lórí. China, ohun kan tó jẹ́ kí China wà lókè lẹ́yìn òṣì pé bóyá region kan ni, region kan ló ń produce phone, region kan ló ń produce mọ́tò, gbogbo oníkàlùkù ní region ló ní area specialization. Tó bá jẹ́ pé north ni a fẹ́ fi ṣe agriculture pẹ̀lú Kogi àti Èkìtì, ẹ jẹ́ ká mọ̀ pé nǹkan tó ń kó jáde, gbogbo àwọn ilẹ̀ tó ṣòfò ń bẹ̀, ẹ lọ acquire fún agric mass farming. Ẹ má kàn máa pe farming ní orí tébù pé 2000 tractors ò tó wá tẹ́lẹ̀ ń kó bọ̀ yẹn. Tá bá fẹ́ solve Nigeria's problem lénìí, ká ṣe ní 1 million tractor kò tí ì tó nǹkan tó yẹ ká máa sọ ń pa ẹ̀. Adówó ẹ̀ àwa gẹ́gẹ́ bí ṣe ń sọ yìí o, a ní owó ẹ̀ tí a ní jẹ gbèsè, a ní yáwó World Bank, a ń sínú ìlú tó yẹ kó máa yáwó lọ World Bank, mò ń sọ ni. Ààrẹ ti ṣiṣẹ́ débi pé wọ́n yà mí lẹ́nu pé àṣírí pé wọ́n lọ yáwó àmàkà ní news World Bank yáwà ní 100 bí ká fẹ́ fi ṣe. A nílò ẹ̀ mọ́ torí subsidy tẹ́ ti ṣe, owó ti wọlé, ẹ ti dọ́bù lówó àwọn gọ́vnà ló kó sápò. Ẹgbẹ́ auditor general kó lọ audit state kọ̀ọ̀kan, ká máa rí immunity. Ò sọ pé kọ́ má lè audit gọ́vnà o, immunity pé kọ́ má lè rán wọn lọ sẹ́wọ̀n ni wọ́n ní, ṣùgbọ́n wọn ò ní immunity against internal administrative structure of governance. As the president, irú power tẹ́ lò ní Rivers yẹn, ẹ lè lo power yẹn láti restructure power yín into administrative interest. Mo dẹ̀ fẹ́ fàsìkò yìí torí táwọn èèyàn bá ń ti ní gbẹ́gbẹ́ máa jó lọ bò ń wẹ̀ yẹn. Ààrẹ ẹ lọ fagilé sole administrator yín o, ó ti ń ṣìwàwò. Ṣé rí bọ́ ṣe ń ya àwòrán gómìnà tó ń yọ kúrò, nǹkan tẹ́ ẹran kọ́ ló lọ ń ṣe o. Ó máa wá fa àbùkù ńlá tí a nílé tí àwa gan ò lè fi ọṣẹ àti kọ̀ọ̀kan fọ̀ fún yín lára ló máa fà fún yín o. Wọ́n máa gbé jáde báyìí bí rẹ́kọ̀dì ni. Àwọn tó dẹ̀ tẹ́ ẹ̀rọ yẹn náà lọ máa lọ tó rẹ́kọ̀dì yín fún yín, tó máa lọ ṣàṣemáṣe. Ọlọ́mọ ẹ̀kọ́ lọ pa èèyàn kan wá gbòkú ẹ̀ sẹ́nu ọ̀nà ẹ̀kọ́ nígbà yín lẹ ṣe. Nítorí ẹ̀ la ṣe ń gbà yín nímọ̀ràn, ẹ stop state of emergency yẹn. Ẹni tẹ́ ti bá wí pé kó má hùwà kìíní kan, àwọn tó fẹ́ yọra wọn, ẹ fún wọn ní machine order. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ for necessity, ẹ máa pass strict presidential order ni, no impeachment in view of the necessity pé tẹ́ bá impeach governor yìí, ẹ máa dá yọpọ̀ yọrin sílẹ̀ yín kò ní sunú ilé ara yín, wọ́n á pa mẹ́fà nu yín kílẹ̀ tó ṣú. Kí ẹgbẹ́ assembly member tó bá gbọ́npọ̀ máa pa òun, tó dẹ̀ rí pé tòótọ́ wọ́n ti ń gbébọn sẹ́nu ọ̀nà òun. Ṣé Wike ò mọ̀ pé kóhun tó lọ sí ìlú òun kò lè wọ Rivers? Wike tó fẹ́ impeach governor yẹn, wọ́n ti lọ súnlé Wike gan kókó bodyguard 10 kò lè wọ Rivers, ṣèbí torí pé sole administrator ló wà ń bẹ̀ ló ti lè wọlé. Ṣé kò ní fẹ́ padà lọ sínú ìlú? Àbí tí ó bá dẹ̀ ti ń pẹ́ lápẹ́ jù, sole administrator yìí ó máa di èèmọ̀ tí ẹ̀ nílé control mọ̀. Ṣé ẹ mọ̀ pé retired general ni, general kan òun fẹ́ gbàṣẹ lọ́wọ́ civilian o, tẹ́tí lè fi power tọ́ lẹ́nu wò. Ẹ̀yẹ kò sọ pé kó má ṣe mọ́ láàárọ̀ la, ẹ̀rí revolution tó máa form against yín. Ẹ̀rí pé òun náà máa sọ fún yín pé oṣù mẹ́fà lẹ sign fún mi, ọ̀tí tó oṣù mẹ́fà yẹn bá pé ẹ̀ lè yọ mí ló máa bá yín sọ o. Ó tó láti sọ bẹ́ẹ̀, nǹkan ṣe ti gbé èkú dání lọ́wọ́, ẹ̀gbọ́n wò dáadáa kẹ́ tó wò ó. Ó ti lọ yún àwọn èèyàn sole administrator. Kí ló kàn pẹ̀lú owó MBA 300 million? Kí ló kàn? Ìgbà tó ń gbọ́ owó túlùtúlù tí wọ́n ṣí vault fún, èbí 400 billion ni wọ́n ṣí tán sáìnì fún náà pé kó lọ lo. Kí ló ń lọ wá káàkiri? Ibi tó ń tọ̀ lọ yẹn, ibi tó máa kó bá yín ní ààrẹ. Because ibi tó ń lọ yẹn, tí gbogbo lọ́yà Nàìjíríà bá kó tì yẹn ààrẹ, kò ní easy o, àtàwọn lọ́yà tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ò ní lè dúró. Ẹ má jẹ́ kẹ́ lọ jálé agbọ́n torí a fẹ́ ṣòṣèlú. Wike ó ń roko sábẹ́ tiẹ̀ ni, kò sẹ́ pé bẹ́ẹ̀ ìfẹ́ ká fẹ́ dìyẹ bí ká pàjẹ́ ni o. Kò sẹ́ni tí ipò president òun mákànmákàn dẹ̀ làwọn rí sí pé tẹ́ bá ṣe tán ààrẹ, ẹ̀mí sì wà lára àwọn náà fẹ́ lù.
ẹ̀jẹ̀ ṣe bí ẹni kú kẹwẹ́ tó máa sunkún. Kò ṣe pé a fi ń tàn yín, ṣùgbọ́n ẹ jẹ́ ká fi òtítọ́ ká fi lélẹ̀. The state of emergency Rivers, ibi tó ti wúlò ní first week, lẹ́yìn ọjọ́ méje tó ti lo 14 days tó ti ń di oṣù kan, ààrẹ ó ti ń di nǹkan míì. Ẹ tètè lọ ṣe àtúntò, kẹ́ pé gọ́vnà yẹn, kẹ́ pé àwọn assembly yẹn, kí gbogbo wọn sign ní marching order, kí wọ́n dẹ̀ lọ face government. Ẹ dẹ̀ fún Wike náà ní kí ló kan Wike pẹ̀lú kó máa sọ̀rọ̀ Rivers. Mo ti sọ tẹ́lẹ̀, ọjọ́ tí Wike sign pé òun fẹ́ ṣe minister, kò ní right láti máa address the issues of Rivers State as if he's using the seat of government, of federal government, to address the issue of Rivers State. He's already usurping your duty as a president. President can only address another state, not another individual, even an individual in your government who is a minister, who is just an appointee of your government. So, into perform yẹn ló ń pè ní ultra vires in law. When somebody is overreaching his legal point of duty, because it's an act of omission or commission is being done by the host tó swear nínú villa lọ́jọ́ yẹn, àbí gbogbo akọ́lá kàńgbà tó ní pé òun tó tún kọrin your mandate shall stand, ìyẹn kọ́ ló fẹ́ jẹ́ o. Bí o ṣe pé ẹ tètè pé ṣàkíyèsí, anytime tó bá fẹ́ address media, kò ní power láti máa lọ máa sọ pé outright removal governor ni o. Àwọn àkóbá díẹ̀díẹ̀ tí ó máa fà fún ààrẹ nìyẹn. Àwọn nǹkan kan wà tí ààrẹ ò ní lè yanjú fúnra rẹ̀. Jẹ́ kí ààrẹ dẹ̀ fi àsìkò yìí kó ran ọmọ ẹ̀ Ṣèyí Tinubu bó ṣe nífẹ̀ẹ́ wa tó. Ṣèyí ló kó àwọn ọ̀dọ́ púpọ̀ wọnú ìjọba. Ó lo influence ẹ̀, ó nífẹ̀ẹ́ Nàìjíríà, ṣùgbọ́n gbogbo ẹ̀tẹ́ Ṣèyí lọ ń farahàn yẹn kó máa rọra o. Wọ́n máa fojú wo pé ṣèbí torí bàbá ẹ̀já rẹ̀ ló ṣe lè máa ṣó. Wọ́n tún wò sí ní kí wọ́n máa bá wò ó, because àwa ẹgbẹ́ wa nífẹ̀ẹ́ Ṣèyí. Àdẹ̀jọ́ jẹ́ pé bí kọ́ máa kàn ní àbùkù tí ò yẹ kó gbórí ẹ̀ pamọ́ nítorí ibi tí a ṣe ń lọ jìn, kó gbórí ẹ̀ pamọ́. Gbogbo ohun tó bá fẹ́ ṣe kó lo minister for youth ẹ̀, kó jẹ́ kájọ máa sọ̀rọ̀, kó náà wà nínú àpèjọ wa gẹ́gẹ́ bí ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Tó bá máa dípa fẹ́ ṣe nǹkan, ó yá wọ́n lọ ṣe ni, ìwọ náà lọ ṣe. Gbogbo ìgbà kan ló máa lọ káàkiri. Oúnjẹ tó lọ ń distribute yẹn, tí ẹ̀ wá distribute ẹ̀ ló ṣòdì ká bá ṣe máa gbẹ́ kọ́kọ́ lọ́rùn. Ó ti wá sáwọn àdúgbò kan, ìyẹn ní àdúgbò tó bá ń bọ̀, fi announcement àwọn máa bẹ́ẹ̀ pariwo pé Ṣèyí ń bọ̀, ká wá jọ ṣiṣẹ́ lórí Regional Development Commission. Ohun tó lè máa ṣe fún wa gẹ́gẹ́ bí ìjọba ni pé ibi tí ó bá kù díẹ̀ káàtó lọ sunkún sí bàbá lọ́rùn ni. Ìsọkúsọ ní Idris Abdulkareem ń sọ. Ṣé ó lè sọ ńgbà tí Buhari wà ń bẹ̀ ni? Ṣé torí pé a gba gbogbo ìjọba wa, ó gba gbogbo everybody? Ṣùgbọ́n torí pé àwa la fààyè yẹn lẹ̀ tó gírí fi ráyè wọ̀. Yorùbá ò ń ṣe àṣehàn, a máa ń pẹ̀pẹ́ ni. So àárín yẹn kí wọ́n reduce ibẹ̀, kó wá lo ipò ẹ̀, àwọn tó ti fi síbẹ̀ kó lọ máa monitor pé ṣé wọ́n ń ṣe iṣẹ́ wọn, ṣé wọ́n ń ṣe gẹ́gẹ́ bí kókò ìpọ́kàn lọ ń lo ipò yẹn tó lọ fi acquire properties. Káwọn náà fẹ́ di billionaire tó máa ọmọ ọ̀dọ́ ta rí lè ní wọn fẹ́ ṣiṣẹ́, free money lọ wá. So we need a lot to be done. Àwọn Haúsá tó wá ń kóra wọn jọ, èmi máa ń jẹ́ kó yé wọn. Ó dàbí ìgbà tí Buhari ò fẹ́ aṣíwájú. Òun náà sọ body language ẹ̀, ìwọ Buhari ló pa òṣèlú Ọ̀ṣínbàjò ní èyí tó Ọ̀ṣínbàjò kò fi lè máa jáde. Ṣé ìjáde tó máa wúwa lórílẹ̀ Nàìjíríà tó Ọ̀ṣínbàjò máa tún sọ̀rọ̀ lẹ́yìn tó ti fi presidency lẹ̀? Ṣé party IBB ló ẹ̀kọ́ Ọ̀ṣínbàjò ti lọ sọ̀rọ̀ ni? Ní party ẹni tí ó pa Awólọ́wọ̀ tó jẹ́ ìyàwó tiẹ̀, bàbá ìyàwó tiẹ̀, àbí ẹ̀bẹ̀ pé ìyàwó Ọ̀ṣínbàjò ọmọ Awólọ́wọ̀ ni. Ibẹ̀ ló ti lọ ń ka poem ẹ ṣe pa Abíọ́lá, ẹ̀yin ilẹ̀ wà ń bẹ̀ jẹ́ àwọn tó yẹ kí
president dá panel fún ibẹ̀ náà kọ́ ti bẹ̀rẹ̀ panel kọ́ máa lọ review kí ló ṣẹlẹ̀ ní June 12 kọ́ dẹ̀ review pé that right of a former president wọ́n fi sínú kàlẹ́ndà wa within so year and so month ìwọ̀nba ọjọ́ tí MKO fi announce Aare as president yẹn kọ́ accept ẹ̀ fún as president pé ó serve fún oṣù mẹ́fà adẹ̀ ń san owó ìfẹ̀yìntì ẹ̀ fáwọn ẹbí ẹ̀ lè délé Abíọ́lá ní kẹjẹgbẹ tí dáwóró ṣé máa nílé former president nìyẹn Ọbásanjọ́ kọ́ presidential library ṣèbí presidential library ẹ̀ kọ́kọ́ fún Abíọ́lá gbogbo president ló lẹ́tọ̀ọ́ sáà ti kọ́ presidential library gbọ́dọ̀ ẹ̀kọ́ fún un gbogbo ẹ̀tọ́ bó tiẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ máa appreciate ẹ̀ lọ́dọọdún nígbà tó bá fẹ́ ṣe káàrẹ́ tiẹ̀ fi pọ́n ẹ̀jẹ̀ Abíọ́lá kan lé pé kó tiẹ̀ jẹ́ kó mọ̀ pé ó wọ villa wọn fún wọn ní presidential treat pé tí ó bá jẹ́ pé bàbá yẹn ló wà lórí àpèrè ẹ̀ lè jẹ ju nǹkan tẹ́ jẹ yìí lọ ẹ̀tọ́ ni so àwọn Haúsá wọ́n mọ ohun tí wọ́n ń ṣe o wọ́n pínra wọn sí ìdá lójú méjì ni àwọn kan tí El-Rufai ń campaign fún aṣíwájú níta gbogbo àwọn delegate Kaduna wọn dìbò fún aṣíwájú òun dẹ̀ ló kọ́kọ́ gbé sórí south ló ń lọ kò lọ sí north o ẹ̀tọ́ ní ṣáwàlà máa sọ pé aṣíwájú lọ sí north ní grassroots lọ wá ìbò fúnra ẹ̀ ni àwọn Haúsá ló dìbò fún aṣíwájú ó dẹ̀ ti gbàgbé wọn mò ń bá wọn sọ̀rọ̀ àwọn Fúlàní ò dìbò fún o àwọn Fúlàní ní àwọn tó ń dira wọn mú lóṣùṣọwọ̀ nínú ẹgbẹ́ tó fi pa Abíọ́lá lọ́wọ́ lọ dìmú pé SDP làwọn fẹ́ lò tá lò mọ́ pé nǹkan míì wà nínú ẹgbẹ́ yẹn gangan fún rẹ̀ so kí aṣíwájú dẹ̀ má lọ sùn para pé òun ti ní nọ́ọ̀tì má ní oní nọ́ọ̀tì ní àwọn mẹ̀kúnnù tó wà ní nọ́ọ̀tì tí wọ́n fara ń jìyà fún ẹ lọ mọ identity wọn ẹ má pè rẹ̀ sí ọ̀sẹ̀ yìí fún wọn tẹ̀ wá ní wọ́n tí wọ́n ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má fi nǹkan tí wọn ò lè continue ẹ má fi tọ́ wọn lẹ́nu wò ẹ lọ sí kò ń ṣe pé kẹ̀dẹ̀ máa fọ́ 5,000 ọ̀fẹ́ àwọn tẹ́ fún ní wíìkì náà lọ tún máa repeat next week ẹ bá wọn débẹ̀ wọ́n kàn dẹ̀ ya fídíò àgbègbè kan fún yín pé àwọn ti cover 19 northern state ni ṣe ráyè ni èyí tẹ́ pé tẹ́ bá ṣe ń ṣèkan lé ní policy mi tún ti dúró dé ìlọ́la ìjọba federal government ọjọ́ kan àṣẹ kan ni so for us à ń gbà wọn northern brothers wa nímọ̀ràn ẹ má yẹ ká rí Nàìjíríà gẹ́gẹ́ bí a máa bára wa dọ́ta if the south stood for the north for 8 years I don't see any reason for the north to now be revolting because I saw what Babale posted pé if Aṣíwájú wins election that will be the end of Nigeria ó yẹ kó wá ààrẹ kó lọ arrest ẹni kátẹ fi jófin náà tá a máa dún màrún tó bá wà lórí àpèrè àwa wà lórí agbára èèyàn kan máa sọ fún ààrẹ pé tó bá wọlé tòótọ́ ń kọ́ ta ló sọ pé ẹ̀yin ò ní rígì ní election tẹ́ fẹ́ rígì ẹ̀yin tẹ́ ń pariwo rígì yìí a jẹ́ pé rígì ni the policy tẹ́ ń gbé bọ̀ nìyẹn tó lè bá ti ń larugbo tó ti ń lu pango lójú kẹmẹ pé kò fẹ́ kára lé mọ̀ pé òun ti ń kó ẹran wọn lọ ni ó ti ń tú ẹran lọ ló fi ń lu agbo tó kí ààrẹ kó má fojú lásán wo àwọn north pé kó máa sọ èyí tó wù wọ́n nínú ìjà òṣèlú ara àjà lẹ́yìn wà a sọ pé ká búra wa jà àbí ká hate ara wa ṣùgbọ́n we need to create a space for all of us to have equal share on the governance and it should not be under threat. Bàbá rò pé ọmọ wa ni ẹ jẹ́ kí ìjì gbé lọ kò sí nǹkan tó kàn wá tí wọ́n win Èkó election game of number ni o àwọn Ìgbò mọ̀ọ́mọ́ra wọn tó kọ́ sọ pé àwọn ò ṣe Nàìjíríà mọ̀ àwọn sọ di zoo republic gbà tọ́mọ wọn jáde ní under labour àti gbogbo àwọn tó ṣe Biafra IPOB
gbogbo wọn pátá ni wọ́n gbé flag Labour Party bí ìgbà rẹ̀ pé ẹ máa rún pé àwọn tó ń promote Labour náà kọ́ lọ yàtọ̀ sáwọn IPOB ni àwọn wá gbàgbé ọmọ tiwa wọ́n sọ pé torí pé kíní ẹ jẹ́ ká tiẹ̀ sì kọ́kọ́ ń ràgàbò náà bọ́ ọmọ tá fẹ́ dẹ̀ ràgàbò ó gbọ́dọ̀ ṣípá o ààrẹ ẹ lọ ṣípá ipá wo lẹ fẹ́ ṣí ẹ fi ìfẹ́ hàn sáwọn èèyàn yín ẹ wá sọ Yorùbá fún wa ẹ jẹ́ ká jọ sọ Yorùbá ẹ má bá wa sọ ìgbó ẹ wá sí irú àpérò tá a fẹ́ ṣe ní 1st of May yìí ẹ wá fara yín hàn tó bá jẹ́ tòótọ́ Abẹ́òkúta lẹ ti sọ o pé Yorùbá ló kàn tí Yorùbá yẹn dẹ́ gbè yín lọ sínú orí àpèrè ẹ tún wá tún sọ fún wa ibi tó bá jẹ́ ìṣòro yẹn àbá yín understand kẹ wá mọ̀ bóyá ẹ lọ́mọ ogun àbí ẹ lọ́mọ ogun èyí kan lè máa dá àwọn nọ́ọ̀tì ló àwa láwọn ọ̀rẹ́ ń bẹ a máa lọ kóbò jáde nínú nọ́ọ̀tì ni gbogbo eléyìí a máa jẹ́ káàṣírí hàn pé àwọn tó ń pa yín ò lè tún máa tàn yín mọ́ ṣùgbọ́n ẹni ká fẹ́ jọ fi ọ̀nà hàn àwọn náà gbọ́dọ̀ jọ wò nínú ilé kájọ ní àdéhùn a gbọ́dọ̀ mọ ohun tí oko ọkọ́ tó wà lọ́wọ́ yín ẹ lọ wojú ọkọ́ yẹn dáadáa o ó dà pé wọn ò sọ fún yín pé abẹ́lú ẹ kọ́kọ́ yẹn kọ sí ṣùgbọ́n dà pé ẹ yí ojú ẹ̀ síta ẹ wá ń kó ibè yẹn báyìí ìta ni ibè yẹn wá ń lọ ìṣẹ̀lẹ̀ kí ibè yẹn máa wá sí abẹ́ ká máa wo ohun tí ẹ develop a sọ pé ká jẹ́ àdá nìkan jẹ ṣùgbọ́n jẹ́ àti ẹ̀ rí pé gbogbo Calabar expressway tẹ́ ń ṣe yìí ó wà courage fún wa ṣùgbọ́n ẹ má ṣe Calabar expressway kẹ wá fi àwọn ọ̀nà olúùlú wálẹ̀ ká sì máa tẹ ìrà ẹ jẹ́ ká mọ ohun tí a fẹ́ ka universities a fẹ́ ka àwọn nǹkan a fẹ́ máa ka àwọn ohun tí àwọn èèyàn wá fẹ́ lọ máa ṣe ká mọ̀ pé tòótọ́ o bá náwó yìí kò sí owó ìjọba ni ẹ jẹ́ ká wo nǹkan tó lè fi better àwọn life àwọn èèyàn no American will come and rule Nigeria for us Nigerians àwọn náà la máa rule fúnra wa and we are using this opportunity we appeal to all our Igbo brothers they should not make politics a game of enmity the enmity should stop it's getting too toxic it's getting too unbearable war is not anybody's favour ẹ má jẹ́ ká fogun níbi pé tá à ń ṣòṣèlú they are rooting a very dangerous policy of indigenization through the National Assembly. That is unacceptable for the good people of Yoruba land. And let the Deputy Speaker be aware. You cannot do that to score cheap popularity to become a governor of your state. That will never happen. Don't use us to score a goal that you will not be able to accept. What should be acceptable is let every indigene in this country be duly recognized by their indigene by the federal government. Let, as we have indigene through the local government, let it have a seat. Tó bá jẹ́ ọmọ Igbo ẹ̀kọ́ rẹ́kọ̀dì ẹ̀ sínú national ID card yẹn pé Igbo, Yoruba, Hausa ni ẹ́ or Fulani. Let's have our identity in our card, but not identity of indigenization for spending 10 years in another man's land and using that as a caveat. That is a symptom of war, because by the time you do that in a place like Lagos that some Igbo people have converted to be their birthright, will be very dangerous for you to use such a law to compete with our own ancestral laws of our history, where the Aseyin of Mushin will be sharing the same seat with Olu Mushin or Olu Keja. We don't want to see things that will cause us unnecessary implosion. We respected and accommodated all our friends. We gave them all the necessary enabling environment to try their business. We don't query them, but they should not have the thoughts. And this is where the warning is going, so that they will not impose. You know, when you are pushing something, I know that what you are pushing will implode unnecessary attrition and impending danger. And that is thinking of using political power to overrun a land that does not belong to you. You can never achieve success. If you think you can do it, Yoruba land is not the best place to try that, because a non-Yoruba man will go to Enugu State to contest for local government election. Talk less of House of Rep. But the fact that Lagos
have accommodated history from Azikiwe to Osadebe and all these people representing Badagry, representing Mushin. And nowadays, we equally have some Igbos representing Amuwo of him because of the conclave of the overriding interest of population of your people. Winning Lagos should not be a streak for you to think that history should be repeating itself. Respect the homeland people. Respect them. In tó máa fa ogun ní òfin yẹn, dẹ̀ fàyè gba òfin indigenization law. Òfin tá fàyè gbà ní pé nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ní òfin tó recognize wá ń pé ilẹ̀ Yorùbá lélẹ̀. Tí principle ilẹ̀ Yorùbá máa bá ti wá mú. Kò yẹ ká tún wá àìtí ìrófin ilẹ̀ Yorùbá tó tán ẹ wá tún gbòfin ṣàríà wọnú court wá nílẹ̀ Yorùbá. Customary court ta ní nímọ̀ pé òfin ilẹ̀ Yorùbá wo ni ó dé mọ́lẹ̀. Ìbá kan lọ sáà customary court wá ní ṣé ó nílò kan tó máa ń lọ sáìtì customary court kò sí. Wọ́n kàn parí ìjà ọkọ àti ìyàwó tó bá ti ní wọn lọ sí high court wọn lọ sí kíní àbí kíní wọ́n fẹ́ pínlẹ̀ ẹbí. Nítorí pé ibi bẹ̀rẹ̀ ló ẹ̀ka gbájúmọ́ ká tètè lọ develop judicial arm, executive arm for that customary court. Àwọn court ta ní láàfin yẹn wọ́n parí ìjà ju conventional court lọ nítorí pé wàá búra nídìí Ògùn. Ó ti di dandan pé tó bá ṣe ń búra àwọn náà ti mọ̀ pé òtítọ́ ló gbọ́dọ̀ fọ̀ níbi tó ti lọ ń búra. So àwọn nǹkan yìí ló yẹ káwọn bá wa mú ní òkúkúdùn. Kò sẹ́ni tó lè gba abẹ́lé babẹ́ni lọ́wọ́ ẹni, but we believe that we can achieve it tí gbogbo ọba jọ fìdí múlẹ̀ tájọ tọ̀ sójú kan kí tọ̀ wá hó. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé, fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ mi, nọ́mbà mi ni 08033931229. fún lẹ́ẹ̀kejì 08033931229. Àwò pé fáwọn tó fẹ́ join ní ẹgbẹ́ ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé, wọ́n lọ sí ẹ̀rọ ayélujára ní www.yorubacouncil.org www.yorubacouncil.org. Tẹ́ bá lọ sórí ibẹ̀ ẹ bá wa tẹ̀ síbẹ̀ dáadáa kí wọ́n rí. Ẹ lọ register membership yín, ẹ rí àwọn àǹfààní tó wà nú ẹ̀, ẹ sanwó ẹgbẹ́, ẹ ṣe gbogbo nǹkan tó bá jẹ́, ẹ gba ID card yín lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni tẹ́ bá ṣe register. ID card yín tó máa send ẹ̀ sí yín, tẹ́ máa lọ sí any business center, tẹ́ máa print ẹ̀, tẹ́ máa lò. Everybody dẹ̀ ló ti ní serial number tiwọn. So that nítorí pé fáwọn mùdùmúdù àtàwọn nǹkan tí à ń bá lọ yìí kí gbogbo wa lè jọ wà lójú kan lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Adẹ̀gbà ládùúrà pé ogun ò ní ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà o. Àjọ máa ṣe gbogbo nǹkan ní ìwọ̀ntúnwòsì, Ọlọ́run bá á ràn wá ṣe. Lẹ́àkótán 1st of May Yorùbá National Day ẹyọkan ta ní nìyẹn. Abẹ́òkúta ní Kútọ̀ ní Banquet Hall June 12 Cultural Center Kútọ̀, Abẹ́òkúta, Ogun State ní di aago 11 àárọ̀ ní ètò Yorùbá Omoluabi Festival ẹlẹ́ẹ̀keje tó máa fìdí múlẹ̀ and 26th anniversary of Yorùbá Council Worldwide. Gbogbo wa ẹ jẹ́ ká túyáyá ká jọ gbé àṣà wa lárugẹ. Ẹ ṣé gan.